wá wà ulil amri minkum ẹni abámọ́nú yín tá a fi ṣaṣáájú tó bẹ́ẹ̀ gbọ́dọ̀ mọ́ tẹ̀lé ẹ wá ṣe ọlọ́run ẹni ọlọ́run sì fi ṣaṣáájú tiwa l'Ógbómọ̀ṣọ́ yìí lónìí Àfọlábí Ọláoyè Orúmọgẹgẹ the third lọ́lọ́run fi ṣaṣáájú a gbọ́dọ̀ má tẹ̀lé. Inú mi ò dùn ajé, inú mi ò dùn. Mo mọ̀ pọ̀pọ̀lọpọ̀ máa sọ pé kí ni tiẹ̀ ń bẹ̀ lórí ọ̀rọ̀ chief imam Ògbómọ̀ṣọ́. I'm not happy at all torí pé wọ́n jẹ́lẹ́sìn Islam wọ́n dẹ̀ jẹ́ aṣíwájú. Èmi ò ń fẹ́ kábùkù kankan Islam, ẹ̀sìn yẹn náà ni mi kì í fẹ́ kábùkù kankan. Bọ̀ mo máa ń nígbàgbọ́ wípé tí àìsàn bá ti ń ṣe olórí ìlú, gbogbo ìlú ló jọ ń ṣe tá a bá jọ mọ̀ bẹ́ẹ̀. Bọ̀ mo rò ẹnikẹ́ni tó bá mọ̀ pé mo lè láǹfààní kémi àti bàbá imam káwa náà jọ jókòó wọnọwọ. Ó wù mí, mo kéré sí wọn púpọ̀, bọ̀ tó wù mí kémi àti wọn jọ sọ̀rọ̀. Inú mi dùn ìgbà tí mo rí fọ́nrán kan tó fi sórí afẹ́fẹ́. Inú mi dùn gan, ẹ gbọ́. gbé ni tí mo wá ti ń káàkiri pé mo fẹ́ jà bí mo ti ń wá sí Ògbómọ̀ṣọ́ tí mo ń ṣe wá sí káàkiri wọn ló ní interest ẹni tí ò jẹ́ kọ́pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń wà tán jẹ́ olùgbé Ògbómọ̀ṣọ́ kí wọ́n mọ̀ mí ò ju pé mi ò gbélé lọ. now ṣùgbọ́n láti yẹ 2000 títí di 2001 tí mo di ìmáàmù l'Ógbómọ̀ṣọ́ ọdọọdún ni mo ń wálé iléyá. Ògbómọ̀ṣọ́ yìí ni mo ti ń ṣe iléyá. Màá kí ẹ̀yìndì tán fún wọn nípòrò Aké l'Abẹ́òkúta níjọ́ ọdún gangan ni màá wá ṣe iléyá ní. so torí bẹ́ẹ̀ mo sì wà ń bi iṣẹ́ mi, mo wà ń bi iṣẹ́ lọ́sàn-án ọjọ́ náà tí mò ń ṣiṣẹ́ lọ́fíìsì. Àwọn client wà níwájú mi torí pé kí n tó kúrò sí ibùdó mo ń ṣiṣẹ́ ní Peace and Conflict Management Department ibẹ̀ mo wà. Àwọn client wà níwájú mi tí mò ń resolve conflict tí wọ́n gbé wá ní kọ́ọ̀lù wọlé láti Ògbómọ̀ṣọ́ pé yìí máa ń mú àná o bàbá wa aláwọ̀lẹ̀ kí ní àṣàfàwọ̀ jáde láyé mo sì ṣàdúrà pọ́lọ́mọ́ bá wà kẹwọn. wọ́n receive yẹn tán kò pẹ́ kọ́ọ̀lù mi tún wọlé pé wọ́n nílé wa ní ìmáàmù kan o, ilé wa ní ìmáàmù kan tó ọlọ́run sí ọlọ́run bá wa yàn. Ó di kọ́ọ̀lù mélòó lọ́jọ́ yẹn gangan ni o, kọ́ọ̀lù ẹlẹ́kẹta tó ìwọ náà máa bọ̀ nílé o, àwọn òpé bóyá wọ́n ní ọ jẹ ìmáàmù o. Ọ̀dà bíbí ẹ̀ bá aṣọ ọmọ ilé ṣé wọ́n á pè mí ní lọ́jọ́ kan, ṣùgbọ́n kì í sọ̀rọ̀ òní ọ̀rọ̀ ọjọ́ mi lọ́jọ́ kan ní ìsìn wá. Nígbà ọjọ́ kejì wọ́n tún pè mí, wọ́n ní kódà wọ́n ti sọ pé wọ́n ti fi sílé wa o. Wọ́n ṣe bí ẹ pé mi ò gbọ́. Ẹgbẹ́ òyà mo sọ fún wọn pé ẹ má pè mí mọ́, mo láàyè l'Abẹ́òkúta mo sì ń ṣiṣẹ́, mo ní prospect lórí iṣẹ́ yìí torí pé pẹ̀lú ọjọ́ orí mi mo ti dọ̀gá, ẹ jẹ́ máa báṣẹ́ yìí lọ. Wọ́n wá sọ gbà náà pé wọ́n ní gbogbo ìlú sọ pé ẹni tí ó bá jẹ̀lẹ̀ mọ́mọ́ ní ìsìn Ológbòmọ̀ṣọ́ ó gbọ́dọ̀ ní first degree at least. Àwọn òsì fẹ́ kó yẹ ìbọn lè wà nígbà tí pressure pọ̀. Tẹ́ ẹ bá lọ wo túbà mi tí mo ṣe ní October ní Abẹ́òkúta, October 2021 nígbà tí bàbá àná jáde láyé, tẹ̀lẹ́pẹ́jọ́ Wednesday ni wọ́n sin wọn. Friday mo ṣàdúrà fún bàbá lórí mímbàrì, mo sì ṣàdúrà kọ́lọ́ ń tòlú. Ṣéjọ́ náà lọ́hùn ṣé mi mọ̀ pé wọ́n sọ pé èmi ni ìmáàmù kan, ọkàn ṣàdúrà tèmi àti lọ. Àwa wà bẹ́ẹ̀ nígbà pressure pọ̀ mo wá wálé.
nínú ilé ṣáàpìtàn fúnra wa ni asọ̀tàn nínú ilé asọ̀tàn nígbà tá a pìtàn tán tọrọ yíra wọn tán ni wọ́n tó ṣe interview fún mi nínú ilé ní tó dìde náà àwọn tá a jọ contest tọ́lọ̀ wọn ò ní ó jámọ́ lọ́wọ́ wọ́n bínú wọn ni wọ́n ṣì rú fáwọn ìlú set up independent panel láti ṣe interview fún wa inú central mosque ni wọ́n ti ṣe nínú mọ́sálásí ńlá lọ́dọ̀ àwọn ọkùnrin bẹ̀yẹn ibẹ̀ ni gbogbo àti jókòó ọ̀pọ̀lọpọ̀ nǹkan yìí wà ní social media èyí tí wọ́n kọ́ béèrè ńjọ́ náà káwọn panel tó bẹ̀rẹ̀ interview ṣé ọmọ ilé yín làwọn mẹ́tẹ̀ẹ̀ta ọmọ ilé wa ni wọ́n èyíkéyìí tó wù kó yìí má jí inú wọn ṣé yóò tẹ́ lọ́rùn wọ́n ní yóò tẹ́ wọn lọ́rùn ìbéèrè tó kọ́ béèrè ńjọ́ náà nìyẹn ṣébí gbogbo wọn wà ń bẹ̀ ńjọ́ náà lọ́wọ́ nígbà tó mọ̀ pé mi ìṣọ́ ọmọlé alára kí wọn ò wí sí àti ilé ló sì present wa ṣe ẹmọ tó fún ní alájà lọ́jọ́ yẹn èmi ò ní information pé wọ́n fẹ́ gba owó lọ́wọ́ wa owó fọ́ èmi ò ní information àṣìlẹ̀ ní information èmi ò mọ̀ àwa adébẹ̀ wọ́n ní ká tó bẹ̀rẹ̀ a máa san 20,000 naira àwọn fámìlì mi èmi wá tọ́ bàgbà èmi ò mọ́ra pàṣánwó lọ́wọ́ àwọn fámìlì ní kí n má wọ̀rí fámìlì ló san 20,000 naira ìjọ náà lọ́wọ́ gbangba wọn ti sàn kì í ṣe pé kọ̀kọ̀kọ̀ àwọn méjì tó kù àwọn ní information bá a fẹ́ gba fọ́ọ̀mù èmi ò ní àwọn tọwọ́ bàpò wọ́n san 20,000 naira tí wọ́n èmi ọmọ tí mo fi débí fámìlì ló san 20,000 naira tèmi àwọn méjì tó kù tá a jọ contest fúnra wọn ni wọ́n tọwọ́ bàpò tí wọ́n san owó tiwọn so ṣé àìrí nǹkan ṣe kan lábẹ́òkúta ló gbé mi níbi ni torí bẹ́ẹ̀ ṣùgbọ́n mi ní sọ̀rọ̀ fámìlì wa kan láìda mi sì ní dáàkọ ẹni kankan ṣùgbọ́n ọjọ́ iwájú ọ̀dàjọ́ fún kálukú ojú bẹ́ẹ̀ lọ èyàn ọ̀nà ọba wọn ṣe rí mo kí kábíyèsí púpọ̀ gan mo kí wọn mo sì dúpẹ́ lọ́dọ̀ wọn mo sì kí ẹ̀yin náà nítorí pé ọlọ́run tọ́ yín sọ́nà pọ̀ nígbà tẹ́ ń bọ̀ ẹ̀yàdọ̀ wọn ìbẹ́ lọ́hùn mi ni pé ọlọ́run tó ti ń tọ́ wọn sọ́nà látàná kó tó dòní ọlọ́run ní jẹ́ kí wọ́n ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí náà ọlọ́run tọ́ wọn sọ́nà ọgbọ́n tẹ́ ẹ bá wọn sọ àti táwọn náà bá yín sọ ọlọ́run yóò lè so dáadáa wala la hawla wala quwwata illa billahil aliyyil azim wọ́n tún wá kí yín lẹ́ẹ̀kan sí kí n tó sọ̀kalẹ̀ ọ̀rọ̀ mi torí pé lọ́jọ́ tẹ́ ẹ ṣe program yẹn wọ́n máa ń bísí díẹ̀ kò kàn tó ti yé ni ní kété tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ program làwọn èèyàn ń pè mí wọ́n wà ní ọ́fíìsì mi bí mo ń ṣe nǹkan ṣe àpálẹ́ ni nígbà mo ṣe tán lọ́fíìsì bí mo ṣe ń lọlé kọ́ọ̀lù ń wọlé èmi àti àmọ́gàjì náà lájọ ń lọlé kọ́ọ̀lù ń wọlé mi ò attend sọ́pọ̀lọpọ̀ àwọn kọ́ọ̀lù sí yẹn tó ló ti rẹ̀ mí gba mo wọlé ẹnìkan tó wá pè mí láwọn èèyàn wá dáadáa láti Kaduna mo rí alágbájá ni n bá gbé ní wọ program alájà kàfílà ni mo ní ìmọ̀ kan ṣe program wọ́n ló téèyàn bíi mẹ́rin tó ti pè àwọn oníṣẹ́pá wọn ń pè mí pé ní ìgbé kọ́ọ̀lù mo wá wo program yẹn ẹ ti fẹ́ parí ẹ̀ mo wá fi fóònù lẹ̀ tó tẹ̀ fi parí ẹ̀ nílẹ̀ wá parí ẹ̀ tán èmi ṣẹ̀ṣẹ̀ tán wá tún wò láti bẹ̀rẹ̀ mo sì wò parí lálẹ́ ẹjọ́ náà kí n tó sùn ó kí púpọ̀ lórí pé ẹ sọ̀rọ̀ tí ó wúyàn lórí gbogbo ìmọ̀ràn mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ fún mi ìgbàgbé kankan kò sì rí pé mọ̀ràn tó wúlò ni ọlọ́run sì ṣàánú mi gan nínú àánú tọ́lọ́run ṣe fún mi ni pé téèyàn bá ń sọ̀rọ̀ tí n bá ń wò dáadáa ọlọ́run máa ń fún mi láǹfààní kí n mọ bá lẹ́yìn ẹ̀ ṣe rí mo rí i pé ẹ̀ ń sọ̀rọ̀ pẹ̀lẹ́ mi tó dáa wallahi alazim mo rí pa lẹ́yìn yín dáa pọ̀ gan torí pa ara wọn míì náà tí wọ́n ti sọ̀rọ̀ ṣáájú yín tá níyàn wọn ọ̀dà èmi sì burú kíní kan mà ẹ̀yin náà sọ ní ọ̀rọ̀ yín ní ohun tẹ́mi burú sí ni pé téèyàn bá ṣe tí ò tẹ́ mi lọ́rùn lẹ́ẹ̀kan náà ti bá rí ni màá sọ fún ọ̀rọ̀ kó ti yé yín ẹbí aláàjì akéwùgbà góòdù léèrè nígbà wọn wá sókùn mọ̀ sọ kẹ́ a tó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nígbà tó bẹ́ bá mi sọ̀rọ̀ ni mo sọ fún wọn
point clear gbogbo ń tọ́ sọ lórí social media tí wọ́n fi sọ̀rọ̀ sí mi pátá tẹ̀mí lọ́rùn. Meanwhile ọ̀rọ̀ tẹ́yìn sọ le ju tí wọ́n lọ ṣùgbọ́n ọ̀rọ̀ tẹ́yìn sọ ẹ sọ dáa ẹ sì gbé kalẹ̀ dáadáa àníyàn yìí sì dáa. Ọlọ́run ò ní pàtí ń jẹ láíláí, Ọlọ́run jẹ́ máa mọ̀ ṣe, Ọlọ́run jẹ́ máa mọ̀ ṣe. Ẹ ní ṣìṣe o, ẹ ní ṣìṣe o, ẹ ní ṣìṣe. Ìrìn àjò yìí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn bá ti gbọ́ mi ó fi hàn wá pé ẹlẹ́mìí tó dáa sí ìjókòó ìmáàmù Ògbómọ̀ṣọ́ ẹlẹ́mìí tó dáa pọ̀ gan, ẹ̀mí yín dáa gan púpọ̀. Kì í ṣe pé ń sáré kí n ṣubú, ẹ sáré kága mi ṣubú, ẹ sì sáré kí Islam Ògbómọ̀ṣọ́ dàrú. Ó clear gan nínú gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ sọ téèyàn bá jólóye tó sì mọ̀rọ̀ gbọ́. Kò wá sí béèyàn ṣe lè sọ̀rọ̀ tí ò ní kù síbi kan gẹ́gẹ́ bí èmi náà. Ṣùgbọ́n téèyàn bá ń fà níyàn tó dáa sọ̀rọ̀ èèyàn mọ̀ pé ń tẹ́lẹ̀ yìí ń sọ yìí ń tó dáa ni. Mo rò pé ó ti yé ní tí mo kàn fẹ́ wí sí i ń bẹ̀ kí ẹ lè mọ̀ pé mo gbọ́ yín dáadáa. Òun ni pé ṣé ẹ rí wáàsí mi tó ń gbé káàkiri tí wọ́n kọ́ọ̀tì tí wọ́n ń gbé káàkiri yẹn ẹ lọ wo péèjì mi. Mo ṣe kútùbà yẹn ní August 25, 2023 ní last year ni mo ṣe kútùbà yẹn. Tí mo ń sọ̀rọ̀ ìwà bẹ́ẹ̀ kẹ́lẹ́ Islam Medina August 25, 2023. Ẹjọ́ Alhaji Yusuf ẹ máa bọ̀ ń bí. Alhaji Yusuf Shitu Ayilara ẹ o ó dùn mí mọ̀ pé ń bọ̀ Ayilara ò bá kún bí. Alhaji Dhikrullah Adam Ayilara ẹ máa bọ̀ ẹ máa bá gbọ́n bọ̀ ń bí. Wọ́n kàn ń gbọ́ pé wà ń bí ní kálukú ń bọ̀ bá jẹ́ mo mọ̀ pé ń bọ̀ ni ẹ mọ̀ pé ìkangun kan làwọn tí ń bẹ́ẹ̀ àwọn atáǹjá Ayilara gan bí dẹ́ bá wà ní. Mo rò pé ó ti yé ṣùgbọ́n rò ní ìkọ́sẹ̀ èmi ò sọ̀rọ̀ ẹbí. Ṣẹ́rí August 25, 2023 ni mo ṣe útúbà yẹn. Kí sì ló fa útúbà yẹn? Tẹ́ ẹ̀ bá gbàgbé ní August 20 Ọ̀yọ́ state government wọ́n declare ìṣẹ̀ṣe day fáwọn oníṣẹ̀ṣe pé kí wọ́n fi máa ṣe ìṣẹ̀ṣe day. Now wọ́n á sì ṣe bẹ́ẹ̀ rí àkọ́kọ́ nìyẹn. Alhamdulillah in tó bá tuntun tá a gbọ́ rí àwa mùsùlùmí náà bùkátà sí ká educate ara wa lórí bá a ṣe fẹ́ bá irú ọlọ́dẹ bẹ́ẹ̀ lò. Mo wá ṣe útúbà lórí báwa mùsùlùmí ṣe fẹ́ bá ọlídé ìṣẹ̀ṣe dé lò ní August 20 nígbà náà lọ́hùn kábíyèsí ò tí ì dé àti ìlọ́ba láàfin gbà náà. Àwọn èèyàn ṣe wá lè lọ gé nísìnyí kan sọ pé àwọn kìrìsìtẹ́nì ni mò ń bá wí. Ẹ wàá mọ tí ó dùn yín Alájà ọ̀rọ̀ tí tó sọ́sẹ́ ó dọjọ́ iwájú. Àwọn mùsùlùmí wa náà wọ́n gé tí wọ́n ń gbé káàkiri pé ẹgbọ́n tí mo mú sọ. Mo rò pé ti yé kì í ṣe àwọn kìrìsìtẹ́nì wọ́n gé. Ṣé ẹ fẹ́ gbóòótọ́ ọ̀rọ̀ Alájà mi ní problem pẹ̀lú kìrìsìtẹ́nì kankan lẹ̀. Rárá l'Ógbómọ̀ṣọ́ yìí o mi ní problem pẹ̀lú Christian kankan. Kódà mo lè sọ fún yín authoritatively pé nínú àwọn tí wọ́n di àga yìí mú tí wọ́n jẹ́ ṣubú l'Ógbómọ̀ṣọ́ Christian wà náà. Ó jẹ́ mo sọ fún yín àsìkò tí tó tá da akọ kálukú torí pé ní bá ṣe dáadáa ó yẹ ká fojú ẹ̀ hàn yìí. Láwọn èèyàn ńláńlá láwọn ọ̀tọ̀kùlú tí wọ́n jẹ́ Christian. Wọ́n rò bó ti yé. Ẹ wo útúbà ìṣẹ̀ṣe dé tí mo ṣe àwọn ìṣẹ̀ṣe gan lọ̀rọ̀ yẹn bá wí tó ń ti bẹ́ẹ̀ Olúawo Ògbómọ̀ṣọ́ ò bínú à ń pàdé ní ojúmọ́. Olúawo Ògbómọ̀ṣọ́ Àràbáwo Àjà ò bínú. Àwọn tí wọ́n jẹ́ babaláwo gan tá a jọ ń ṣe pọ̀ l'Ógbómọ̀ṣọ́ tá à ń pàdé tọ́rọ̀ ló ń dà wá pọ̀ wọ́n gbọ́ wọn láwọn bínú torí pé wọ́n mọ̀ páwọn mùsùlùmí wọn bá wí kìí ṣàwọn. Wọ́n mọ̀ pé mọ́sálásí ni mo ti ń ṣe kìí ṣe lédì kìí sì ṣe ilé awo. Wọ́n mọ̀ pé chọ́ọ̀chì kọ́ ni mo ti sọ̀rọ̀ mọ́sálásí ni mo ti sọ. Mo sì mọ̀ pé kí mùsùlùmí ó lè dúró déédéé ló jẹ́. Now àwọn mùsùlùmí wa kódà àwọn àfà àwọn wọn gé
tí wọ́n ń gbé káàkiri. Now èèyàn ló bá wọn ṣe wá rí ẹ̀sìn kan ló kọ́ d'Ògbómọ̀ṣọ́, ìkankan ló kọ́ d'Ògbómọ̀ṣọ́, àìjà sí bí tó ń ti pé kálukú mọ̀gbà tí kọ̀ọ̀kan dé. Islam is older than Christianity in Nigeria for more than 196 years. Mo rò pé ti yé 1659 1855 ẹ lọ verify 1659 1855 Islam ti wà l'Ògbómọ̀ṣọ́ láti 1659. Then you can go and confirm it. Èmi ò níṣẹ́ tèmi ṣe bí mo ṣe wà yìí láti gba PhD mi ju no èmi ò níṣẹ́ tèmi ṣe bí mo ṣe wà yìí láti gba PhD mi. Ibi tí ó lágbára jù tí mo ṣiṣẹ́ lé lórí òun ni history Arabic nílẹ̀ Yorùbá, history Islam nílẹ̀ Yorùbá, eré abiti mo tó major sí mi. And that is why tẹ́ bá wo PhD thesis mi, my PhD thesis is on Nigerian Arabic grammar. So tí n bá ta bá ń sọ̀rọ̀ history Arabic ní Nàìjíríà, Ọlọ́run ní kó yé mi gbà gan ni o, mo rò pé ó ti yé. Tá bá wá ń sọ̀rọ̀ ìtàn Arabic àti Islam nílẹ̀ Yorùbá, Ọlọ́run ní kó yé mi gbà, torí pé the best of the best professor of Islam in Yoruba land, Arabic in Yoruba land àti West Africa, àwọn ni wọ́n kọ́ àwa, Professor Abdulrahman Olóyèdé, àwọn tí wọ́n kọ́ àwa nìyẹn. Mo rò pé ó ti yé. Now kí ló responsible pé Christian ó pọ̀ l'Ògbómọ̀ṣọ́ ju Mùsùlùmí lọ? Population Christian àti Mùsùlùmí l'Ògbómọ̀ṣọ́ àìsí ìbéèkì ẹ̀ ẹnì kankan ò sì lè mú àfàwátà ìgbébí. Ṣé Christian ló pọ̀ jù ní, ṣé Mùsùlùmí ló pọ̀ jù ní àyí dìbéètì ẹ̀? Torí pé tá a bá dìbéètì yẹn náà á mọ̀ èyí tó pọ̀ jù ra wọn lọ. Ará àtà ò lè mú àfàwá, ẹnìkan ló wá pọ̀ ju ẹnìkan ló kéré ju, kò dájà lè láàrin wa rí. À ń bára wa ṣe, kò mú wàhálà dání, kò mú nǹkan kan lọ́wọ́. Mo rò pé ó ti yé báyìí nísìnyí. Now gbogbo ń tẹ́ ń gbọ́ láti kàyé ọ̀rọ̀ tí ò ní ìtumọ̀ ni ẹ wá gbọ́ tí wọ́n fi kánlẹ̀ lélẹ̀. Ẹ rí nígbà tẹ́ wọ Ògbómọ̀ṣọ́ ní ìsìn tí à ń gbọ́ra wa alájà, ẹ bá wa pọ̀ ń gbọ́ra wa à ń jà, ẹ̀rí bá ń bú yàn, kò sálàáfíà, kálẹ̀ ẹ̀mọ́lọ́pàá dání ẹ̀ ní rìn, tó bá jẹ́ ẹ̀mọ́lọ́pàá dání sẹ́ẹ̀ ní rìn, à ń rìn lálàáfíà l'Ògbómọ̀ṣọ́ tí ò sí nǹkan kan. Níbo lẹ ti bá mi? Inú mọ́sálásí inú Central Mosque wa lọ́jà Agbolẹ̀wà. Bẹ́ẹ̀ni kan bá ń sọ fún yín pé wọ́n ti mọ́sálásí wọn ò ti mọ́sálásí wa. Wọn ò jẹ́ wọn ó kírun, à ń kírun. Bẹ́ẹ̀ni kan dà wọ́n láàmú, ẹnìkan kan dà wọ́n láàmú. Wọn ò ti mọ́sálásí wọn ò ti mọ́sálásí. Ìmáàmù ò lè rìn o, mò ń rìn. Kódà fúnra mi ni mo drive ara mi débí lónìí. Fúnra mi ni mo drive ara mi láti dé débí. So kò sí problem kankan l'Ògbómọ̀ṣọ́. Ògbómọ̀ṣọ́ wà at peace. Mo rò pé ti yé Islam Ògbómọ̀ṣọ́ wà at peace. Ó dùn mí kì í ṣe ayé ọ̀la lẹ wá. Bẹ́ẹ̀ bá débi láago méjìlá ìlera ìjókòó jímọ̀. Àwa tá à ń kí jímọ̀ ń bí, èmi sọ pé 6,000 ní wútúbà ìjọ kan. Níjọ́ náà lolóṣèlú kan wá bá mi. Olóṣèlú yẹn ní ìfọ̀n. Tó ṣe pé wọ́n máa ń lè rán wọn lọ níbi ẹ lọ wo bàbá fẹ́ kàǹpé àwọn Bọ́láńlé lọ téèyàn pọ̀ sí o. Ó láwọn mọ̀ pàwọ́ tá à ń kírun ń bí less than 8,000 every Friday. Ẹnìyàn òun ìjọ náà mo mọ nọ́mbà ọ̀kadà tó kírun àbùkátà sí kí wọ́n dáàbò bo ẹ̀mí àti dúkìá wa. So torí bẹ́ẹ̀ àlàáfíà ń bẹ l'Ògbómọ̀ṣọ́ kò sì sí láburú. Wọ́n bàbá mi tí wọ́n àwọn kan ni wọ́n wọ́bẹ̀ tí wọ́n create artificial problem. Ẹgbọ́n tí mo pè artificial problem. Now nígbà tí mo di imam, ilé ìmáàmù mẹ́fà ní bẹ l'Ògbómọ̀ṣọ́ yẹ bá ṣe bá. Nínú council imam gẹ́gẹ́ bí ìtìbàdàn ṣe mọ̀ pé mọ́gàjí ń bẹ ń bàdàn, àwa náà ní mọ́gàjí l'Ògbómọ̀ṣọ́. Ilé ìmáàmù kọ̀ọ̀kan ni ó fi mọ́gàjí lẹ̀ láti wá jókòó. Níjọ́ náà lọ́hùn kò sí mọ́gàjí ayélujára cabinet. Mo wá padà lọ ní ilé, a ní ìdí mọ́gàjí o tí ó jẹ́ mọ́gàjí tiwa. Ilé ló kọ lẹ́tà wá sí council ìmáàmù pé Alhaji sí àkùnrà kìí ayélujára làwọn yàn. Tí mi bá aṣọ ọmọ inú ilé bó lè ṣe lọ́dọ̀. Èmi náà sì àdírẹ́sì lẹ́tà sí táwọn fi di mọ́gàjí. Bàbá wa wọ́n jókòó yìí, bàbá wa ni wọ́n jókòó yìí. Àtàwọn míì
ká ní mo mọ̀ pé ń bọ̀ bá dijọ́ mi ẹ wí fún mi pé ń bọ̀ o torí bí nìkan Ayélára nìkan ló yí ó pọ́n bí lẹ́ẹ̀fì mọ̀ pé àwọn tẹ́ ẹ lọ bá ń bí tẹ́ ẹ ti lọ bá wọn ìgùn kan ni wọ́n ọmọlé wa ni wọ́n o àwọn òpè wọn lọ́mọ àlè o àwọn òpè wọn lọ́mọ ẹrú o ni wọ́n wá kéwú lé wa o ọmọlé Ayélára làwọn náà bíi tiwa ṣùgbọ́n ìgùn kan ni wọ́n kódà ń bí tẹ́ ẹ ti lọ bá wọn yẹn ilé Ayélára kọ́ níbẹ̀ ilé Ayélára sì lèmi ti ń bọ̀ ní ìsìn tí mo fi débí torí pé federal government kó àwọn àrẹsì kan rán ní sí mi pé kí n há fáwọn èèyàn òun mo kó sí ilé Ayélára ń bẹ bẹ́ẹ̀ bá rí bẹ́ẹ̀ ní ìsìn ẹ bá rẹ̀ sí bẹ́ẹ̀ tí mo há lọ́wọ́ kò lè kárí gbogbo wa o. ẹ gbọ́ pé kò lè wọlé o kò lè wọlé o kò lè wọlé ibẹ̀ ń bójú àrẹsì sí kódà ìmáàmù kò yí ilé tó rán ni wá ibẹ̀ ló ti lọ kó tiẹ̀ ní ìsìn ìmáàmù kò yí ilé ibẹ̀ ló ti lọ kó tiẹ̀ ní ìsìn wọ́n bẹ́ yìí ń bẹ̀ ibẹ̀ kálukú ti lọ kó wọ́n dàgbẹ́ bẹ́ẹ̀ lómìn náà bá kó tiẹ̀ ní ìsìn ibi tí ó ti kó nù wọ́n sì ní ò lè wọlé torí bẹ́ẹ̀ ibẹ̀ lẹ ti lọ kó tó MC ibẹ̀ nu ọkọ̀ yín tẹ́ kó ò lè wọlé ìbátan kó lè wọlé ọ̀rọ̀ tí ò ní túmọ̀ ní bẹ́ẹ̀ bá débẹ̀ nísìnyí ẹ bá mátíráàsì ẹ bá fún ànúnú yàrá mi kódà mo tún ṣẹ̀ṣẹ̀ tán kùn nígbà tí ọdún àwẹ̀ ń bọ̀ nígbà ọdún àwẹ̀ ń bọ̀ mo tún ṣẹ̀ṣẹ̀ fún àpátímẹ́ǹtì ìdọ̀dọ̀ bí mo ṣẹ̀ṣẹ̀ tán kùn nínú ilé ibẹ̀ mo ti sọdún ìjọ dìbò ibẹ̀ mo wà látàárọ̀ súlẹ̀ tí mo dìbò tán nílé ìbẹ̀dẹ̀ gbósàlẹ̀ àfọ̀n mo tún padà wọnú ilé lọ tí mo lọ sùn ibẹ̀ mo ti àwọn àlejò tí wá ń kí mi tí kálukú ń jẹun níjọ́ wọ́n wá kí lè wọ́n mú bàbá ti lọ bí kankan mo lọ nú ilé àwọn aráàlú wá kí mi àtàwọn ará àdúgbò bí mo débẹ̀ ní ìsìn ẹ ti rí kò lè tí tó ṣẹ́jú mẹ́wàá tí mo wá. so torí bẹ́ẹ̀ gbogbo ń tẹ̀ ń gbọ́ yẹn àhesọ ọ̀rọ̀ lásán ni ọlọ́run kọ́ wọ́n ṣẹ̀bẹ̀ wá dúró tì í àdúrà wa ni pé ọlọ́run tó sọ yín débí yóò bá wa dá yín padà sílé kan. kí n tó confess lẹ́ẹ̀kan sí mo gbádùn yín gan program very very interesting very very interesting thank you very much and God bless you jazakumullahu khairan. mo rò pé gbọ́ ẹ rí pé a lè pè ní apology and correction but later tí mo wá rí fọ́nrán tí àáfà Akéwùgbà Gold ẹ̀gbọ́n mi Sheikh Taofeek Akéwùgbà Gold ọmọ bàbá Akéwùgbẹ̀rú tí mo wá gbọ́ nǹkan tí wọ́n sọ ó shock mi inú mi ò dùn rárá wàláhì inú mi ò dùn mo kọ́kọ́ kí wọ́n kú iṣẹ́ wọ́n kú àfọmọnìyàn ṣe wọ́n kú iṣẹ́ Ọlọ́run wọ́n kú iṣẹ́ tànà Muhammad. òun débi pé wọ́n wí jáde pé tí ó jẹ́ káwọn listen sí majority àwọn tí bá ń bá wọn láti ta tí wọ́n jẹ́ mùsùlùmí ó ń lọ rẹ̀ tẹ́sọ̀ o tọ́rọ̀ àwọn rí i pé ẹ̀yin lẹ́mìí àlàáfíà ọ̀rọ̀ tí mo sọ nígbà tí mo wà l'Amẹ́ríkà mo bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ní tí mo sọ níbẹ̀ níjọ́ yẹn lélẹ̀ àfi mo ṣe tún rí i pé àwọn kan ń tẹ̀wé kan jáde wọ́n lẹ́nìkan látàfin bàbá wa sọ̀hún ló kọ́ wẹ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ oníròyìn iṣẹ́ tó gbà ní kó kàtà kó yọ̀ sọ̀rọ̀ èmi tí mo sọ̀rọ̀ mọ́ tí mo sọ àwọn tí wọ́n tẹ̀lé mi ọ̀rọ̀ mi ń bẹ tí wọ́n sọ tó jẹ́ pé wọ́n frame ẹ̀ lábẹ́ ọ̀rọ̀ yẹn ni but wọ́n tààgì gbogbo ọ̀rọ̀ yẹn sórí èmi nìkan and as the leader of the team I take responsibility for everything. Allah. Mi ò sá orí mi gbé àyà mi gbà. Bí mo ṣe bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ní tí a bá play fídíò rẹ̀ ní tẹ́ bá ń bẹ̀ náà. Bàbá wa sọ̀hún nínú ọba tọ́lọ̀ ń gbà fún láyé lẹ́wà. Ipò àwọn bàbá tó bí yín tẹ́ wà yìí ó jẹ́ ipò tẹ́mi kì í fojú rí fín nítorí pé ìyá tó bí èmi náà ọmọ Ògbómọ̀ṣọ́ ni. Allah. Àjọṣepọ̀ tí ń bẹ láàrin Islam àti Christianity láti ìgbà ayé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Tí ẹ̀sìn kan bá ń wà tó fi ọ̀pọ̀ nǹkan jọ ara wọn
Christianity àti Islam ni lẹ́yìn nǹkan mẹ́rin ni ló jẹ́ yàtọ̀ síra wa. Allah. Islam ò nígbàgbọ́ sí mẹ́ta lọ́kan, Christian nígbàgbọ́ sí ọ̀kan ṣoṣo lọ́lọ́run ní ti Islam. Islam ò gbàgbọ́ pé wọ́n kan Jésù mágbélébù, Christianity gbàgbọ́ pé wọ́n kan mágbélébù. Allah. Ẹlẹ́ẹ̀kẹta, Mùsùlùmí ń kírun, Christian ò kí ń kírun. Mẹ́rin làwọn pọ́ìntì yẹn tá a fi yàtọ̀ síra wa. Lànàbí fi sọ pé inna farqa baynana wa baynahum as-salat. Ìyàtọ̀ tó dájú jù tó wà láàrin Mùsùlùmí àtẹlẹ́sìn Christianity, ìrun kíkí ni. Ìyàtọ̀ tó clear jù láàrin Mùsùlùmí àtẹlẹ́sìn Christianity ni pé àwa ń kírun, àwọn ò kí ń kírun. Allah. Wahdaniyya làwa, ọ̀kan ṣoṣo lọ́lọ́run, 3-in-1 ní majority Christianity. Àwọn Christian kan bẹ tí wọn ò nígbàgbọ́ sí 3-in-1 o. Táwọn náà gbà pé ọ̀kan ṣoṣo lọ́lọ́run, bẹ̀tà wọ́n ń sin Ọlọ́run through Jésù, àwọn kan wà bẹ́ẹ̀. Àwọn ìyàtọ̀ yìí kábíyèsí kò yẹ kó dìjà láàrin Mùsùlùmí àtẹlẹ́sìn Christianity. Allah. Bẹ́yìn ṣe wà nípò ọba lẹ́nìí níjọ́ tí wọ́n victimize Ànábì nílùú Mẹ́kà, Sallallahu alayhi wa sallam. kòrónú bòmíì tó lè sá lọ ju ọ̀dọ̀ ọba Christian lọ. Ta lọba Christian náà? Ó lọba tó wà ní Taif nígbà náà. Ọba yẹn lẹ́sìn Christianity ni. Bó tiẹ̀ jẹ́ pé k'Ànábì ò tó débẹ̀, ọba yẹn ò bá assist Ànábì. Àwọn ọ̀tá Ànábì ti débẹ̀ sí, wọ́n ti bá ló kọjẹ́. Tọ́lábòsí bá síwájú ọmọ dọ́dọ̀ yá ẹ̀ kò ní fún lọ́yàn o. Allah. Ìlú fà á tí wọ́n fi òkú sí Ànábì jáde kì í ṣe ìfẹ́ inú ọba yẹn. Àwọn fámílì Ànábì tí wọ́n lébù ẹ̀ kiri náà ti débẹ̀ sí. Kábíyèsí pé jẹ́lẹ́sìn Christianity kò yẹ̀yẹ́ yín lórí ìjókòó tẹ̀ wá. Allah. Ààyè àpọ́nlé níbi tẹ̀ wá. Àwa láti wá bẹ̀bẹ̀ ọmọ ìyá wa. Àwa láti wá solution. Àwa kì í dúró kẹ́nìyàn pè wá pé ẹ wá bá wa parí ìjà ká tó dìde. Tá a bá rí ìjà yìí parí, alhamdulillah. Tó bá dẹ̀ jẹ́ pé bá a ṣe gbìyànjú tó náà lórí pé kọ̀ náà lọkọ̀ tó fẹ́nu ọkọ̀ sọ́lẹ̀, a nítorí ìyẹn ká wá sọ pé gbogbo ẹni tó bá jẹ̀ mọ́ Ògbómọ̀ṣọ́ tàbí Mùsùlùmí Ògbómọ̀ṣọ́ àmọ́ wọn rí má láyé. Ọ̀pọ̀ ẹni tó yẹ ká dọ́dọ̀ wọn nílùú Ògbómọ̀ṣọ́ yìí là níyàdọ̀ wọn. Àwọn mẹ́mbà Ittihad tó ń bẹ nílùú yìí a ti sọ fún ẹ pé kán stay clear. A fẹ́ gbọ́ fọ́ìsì wọn, a dẹ̀ fẹ́ gbọ́ mọ̀ràn wọn. Kàn jẹ́ ká lọ straight. Àwọn tí wọ́n jẹ́ olórí ìlú mi ń bẹ tó yẹ ká dọ́dọ̀ wọn, a ní débẹ̀. Tora gbàgbọ́ pé lọ́dọ̀ yín lọ̀rọ̀ wà, níta gbọ́ ni pé ẹ̀yin lẹ ń bá àfáà jà. Allah. Níta gbọ́ ni pé ẹ̀yin lẹ fẹ́ yọ àfáà lọ́ba. Lẹ fẹ́ yọ àfáà nípò ìmáàmù. Kábíyèsí, a kì í sọ̀tá yín. Gbogbo eléyìí la wá ṣàlàyé fún kábíyèsí. Bàbá aṣọ ohun tilẹ̀ Ògbómọ̀ṣọ́ kọ́lọ́ ń jẹ́ kẹ́mi wọ́n gùn. Àmín. Abẹ̀bẹ̀, àjírẹ̀bẹ̀. Bàbá wa ní mi ò rojọ́ fún yàn rí níjọ́ tọ́rọ̀ yìí ti bẹ̀rẹ̀. Màá ṣàlàyé n tó ṣẹlẹ̀ fún yín. Bàbá ní tí mo bá ní mi ò bínú, irọ́ ni mo pa. Àwọn apá kan ọ̀rọ̀ táwọn ò fẹ́ kó jáde tá a fi gbé ní live. Torí tá a bá gbé ní live, àwọn ọ̀rọ̀ kan jáde lẹ́nu ìmáàmù tí ó máa dún ọba pé kí ni ọmọ yìí ń wí yìí. Àwọn ọ̀rọ̀ kan jáde lẹ́nu ọba tí àwọn gúrùpù ìmáàmù ó mú dání. Àwọn fámílì Ayélára wọ́n tú àwọn nǹkan kan jáde táwọn ò ní fẹ́ kí ìlú ó tí ì mọ̀ ká fi rí solution. Ní ò jẹ́ ká híà gbogbo ń tà ṣe lórí íńtánẹ̀tì. Pé àṣírí ni ọ̀rọ̀ yìí. A gbọ́dọ̀ bàṣírí Islam. Béèyàn ò bá jẹ ìmáàmù mọ́, ẹ má sọ nǹkan tí ó bà láyé jẹ́. Bàbá wa ní gbogbo ọ̀rọ̀ yìí bó ṣe le tó yìí, mo ṣe àdéhùn pé mi ò bínú sí mọ́. Nínú nǹkan méje tí mo notice pé kábíyèsí sọ, wọ́n ní níbi tí mo ka ìmáàmù kúndé, tábà sọ pé ojú ẹsẹ̀ tí mo dé náà láti ni mo ń gbógun ti ni mi ò gbógun ti. Ẹ̀sìn Islam yín òun kò yé mi sí. Mi lè pàṣẹ lórí yín. Ẹ̀yin Mùsùlùmí lẹ́mú ẹni tó bá wù yín wá fún mi. Màá sì endorse ẹ̀. Báwọn bàbá mi ṣe wá látàná nìyẹn. Kì í ṣèmi ni màá sì lẹ́tì ẹnìkan.
bẹ́ẹ̀ táwọn mùsùlùmí kan bá ní bó ṣe rí nì táwọn kan ní kò rí bẹ́ẹ̀ ìgbà yẹn ló tó wá di ká wá jókòó pé kí ló kàn tó yẹ ká ṣe. ẹ jẹ́ n sọ ẹyọ kan lára tí bàbá wa bá sọ fún wa. wọ́n ní lọ́jọ́ kan àwọn ti dẹ́kọ̀ àwọn ń lọ ìrìn àjò kan àwọn ti tágẹ́ẹ̀tì pé lẹ́yìn ọjọ́ kẹrin làwọn ó tó dé làwọn bá rí kọ́ọ̀lù ìmáàmù bá pe àwọn kábíyèsí bólẹ́wà ni ò sí nílé kábíyèsí ọ̀rọ̀ yìí wà ọjẹ́ǹtì o ẹ dákun ẹ máa bọ̀ nílé ìmáàmù mo ń travel ní no ẹ máa bọ̀ ẹ dákun ó sì lè ní sùúrù kó fi di bíjọ́ mẹ́rin kí n fi dé kábíyèsí nǹkan yìí lè bàjẹ́ ẹ máa bọ̀ kábíyèsí ní àwọn bá pe gbogbo ibi táwọn ń lọ pé tó iṣẹ́ ìlú bẹ̀rẹ̀ o ìmáàmù lọ́rọ̀ ń bẹ kí n máa bọ̀ àwọn bá padà sílé àwọn cancel tíkẹ́ẹ̀tì cancel everything. Allah. wọ́n nígbà táwọn ó délé làwọn bá bi ìmáàmù pé kí ló ṣẹlẹ̀ ìmáàmù bá ní àwọn tí wọ́n ń bá mi fa wàhálà ni wọ́n ní sẹ̀tífíkẹ́ẹ̀tì tí mo ní wọ́n ní fẹ́ẹ̀kì ni mo dẹ̀ gbọ́ pé wọ́n ti kó sẹ̀tífíkẹ́ẹ̀tì yẹn wá bá yín pé fẹ́ẹ̀kì ni original sẹ̀tífíkẹ́ẹ̀tì tèmi wọ́n làwọn wá dákẹ́ pé ìmáàmù ṣé torí eléyìí ló fi dá mi padà hábà ò bá sẹ́ǹdì eléyìí sí mi lórí fóònù ni wọ́n sọ yẹn ká lè mọ level bí tí relationship àwọn dé wọ́n wá sàwọn ọ̀rọ̀ mi wọ́n tún sàwọn ọ̀rọ̀ mi làbá dìde lọ́dọ̀ kábíyèsí wọn ò jẹ́ ká rìkọ́ọ̀dù gẹ́gẹ́ bí òfin inú ilé ńlá táwa náà mọ̀ pé kì í ṣẹ̀ṣẹ̀ kódà wọn ò jẹ́ ká ya fọ́tò ìwọ̀nba fọ́tò tẹ nítorí níta yẹn kámẹ́rà nù palace náà fi yà jọ́ kẹta tá a kúrò ńbẹ̀ náà tó sẹ́ǹdì ẹ̀ sí wa kì í ṣejọ́ yẹn gangan kì í ṣejọ́ kejì jọ́ kẹta la tó rí àwọn kámẹ́rà yẹn. gbogbo eléyìí táwọn kan wá ń gbé jáde lórí pépà ó sọ wípé ọba nìkan ló láṣẹ láti pàṣẹ gbogbo ẹni tó bàbá yàn òun yọ àwọn sọpọ́ọ̀tì ẹ̀ ẹni tó bàbá fi síbẹ̀ àwọn fi síbẹ̀ wàláhì mo fi ọba tẹ́mi mi bẹ̀ lọ́wọ́ ìbúra bá a ṣe pírísẹ́ǹtì ọ̀rọ̀ yẹn kọ́ nìyẹn. Allah. n ta pírísẹ́ǹtì ni mo ti sọ lẹ́ẹ̀kan yẹn kábíyèsí tá a bá bẹ̀bẹ̀ títí tọ́rọ̀ yìí ò bá gbà ẹ má lérò yìí pé àwa mùsùlùmí ò wá bẹ̀rẹ̀ ẹ̀jà gbogbo bí ọlọ́run bá gbọ́rọ̀ ká àwa mùsùlùmí ó sì tún dúró ń bẹ̀ pé tó ìkankan náà ni gbogbo wa àmọ́ àwa bẹ̀bẹ̀ pé ẹ má yọ ọmọ ìyá wa wàláhì ń ta bá kò bẹ̀rù àmọ́ ajẹ́ kán mọ̀ wípé a ní respect tó ga fún gbogbo ọba ilẹ̀ Yorùbá kábíyèsí ń tẹ́ ẹ bá lẹ́ ẹ fẹ́ lẹ́yìn ìgbà gbogbo ẹ bá dàrú òkè tó dàrú lẹ̀ á gbé bí ẹ lọ náà lọ́lọ́run yín lọ alhamdulilayi àmọ́ a continue láti gbìyànjú lára nǹkan tá a ṣe níbẹ̀ níjọ́ yẹn wọ́n máa ń kí àwọn ọ̀ràn kan nílẹ̀ Yorùbá wọn ni wọ́n ń torí àjà ní kí ni wọ́n ń ṣe lẹ́yìn kùlé òun àwa wá decide a study ọ̀rọ̀ kábíyèsí ọ̀rọ̀ kan jáde wọ́n mention ẹnìkan báwọn jọ ṣe wé dàgbà ó ń tọ̀hún náà nínú ẹni ó pàtàkì inú ayé lọ́wà Allah. báwa ṣe jáde ń bẹ̀ láti ṣe meeting pé tá a bá fọ ọ̀rọ̀ yìí títí tí ọ̀fà á padà sọ́dọ̀ lágbájá kábíyèsí nínú ọ̀rọ̀ tí wọ́n ń sọ wọn àmọ̀gbà kan sọ jáde pé kò sí tó bá wọn sọ rí táwọn sọ pé no àti wá decide pé ibẹ̀ lápadà fọ̀rọ̀ tì sí ká tó wá rí wọ̀nàwọ̀nà táwọn kan sọ lórí íńtánẹ́ẹ̀tì àbá ti lọ látànà ní tó stop wa nù tá a fi lọ torí ẹni tó gọ̀jù lẹni tó gbèjà oníjà títí tíjà fi di tiẹ̀. Allah. àwa gbéra kúrò lọ́dọ̀ kábíyèsí a lọ sọ́dọ̀ sẹ́nitọ̀ Fatai Buhari ọlọ́run kó ṣàlékún dáadáa wọn. Amina. mo ṣiṣẹ́ rí London wọn lábẹ́ ìjọba gọ́fúnà Ajímọ̀bí so ọ̀gá mi tí mo ń pè wọ́n gbà yẹn náà ni mo sì ń pè wọ́n dì sí nígbà tẹ́mi ń bẹ ní olórí alálàájì ìpínlẹ̀ Ọ̀yọ́ ipò ọ̀gá làwọn wà sí mi nígbà yẹn àdọ́dọ̀ wọn àwọn náà kálàyé wọn ṣe àdọ́dọ̀ oríṣi èèyàn bíi mẹ́ta n tó common jù nínú tí gbogbo wọn sọ ni pé ìmáàmù ń bú mi ìmáàmù ìṣó útúbà tí ó útúbà pé bọ́bá lè bàjẹ́ ó bàjẹ́ ni n ti ń jẹ́ Islam ti ń jẹ́ útúbà náà nù yóò máa jóná yóò máa jó gbogbo wa lára á máa bómi jù ní. Sẹ́nitọ̀ Abdul Fatai Buhari wọ́n jẹ́ ká mọ̀ wípé kódà yíyan ìmáàmù síbẹ̀ ká lọ wádìí
ní tìtorí ìfẹ́ àwọn àfáàní tí wọ́n pe àwọn ọ̀tọ̀ níbọ̀rọ̀ yẹn sì fẹ́ lọ tẹ́lẹ̀ alẹ́ ọjọ́ kan péré làwọn da gbogbo ẹ̀nu làwọn gba lẹ́tà ìmáàmù ẹ tún lọ sọ́dọ̀ àwọn tó kù náà nígbà tí wọ́n ka àwọn tó kù sílẹ̀ láṣẹ àwa wò pé kí ló kàn ẹ jẹ́ á lọ sọ́dọ̀ ìmáàmù gangan fúnra ẹ̀ a pe ìmáàmù láti alẹ́ wọ́n ní ìmáàmù sọ yí pé òun ò fẹ́ rí wa kí ló dé tí ìmáàmù ò fẹ́ rí wa wọ́n ló sọ pé akéwùgbà góòlù ti take side pẹ̀lú ọ̀rọ̀ tó sọ lórí íńtánẹ́ẹ̀tì nípa ọba so ó túmọ̀ sí pé tí ìmáàmù expect ń pé kí n máa bú ọba kí n máa ṣépè fọba ọlọ́run ní ṣe mí nírú ẹ̀ àlàáfíà lálá wá gbogbo ọba ilẹ̀ Yorùbá ló di sáfù àpọ́nlé àfi tó bá kọjá ayé ẹ̀ kọjá àbí tó yẹ a pé alájí olóríire alájí Èjìdé ọmọ yín ni ìmáàmù a fẹ́ yanjú ọ̀rọ̀ ó lóun ọ̀fẹ́ rí wa àmọ́ ká tó dá sọ̀rọ̀ yìí bí oṣù mẹ́fà sẹ́yìn ṣé ìkọ́ náà ló mẹ́rú ẹ̀ ti pè é tán bí pé ṣé ká dá sí ó dẹ̀ ní ká dá sí bó ló ṣe wá lè change ọ̀rọ̀ nísìn ìmáàmù padà gbà a pàdé lọ́dọ̀ alájí Èjìdé láàárọ̀ ọjọ́ lẹ́yìn ìgbà tá a ti fi alẹ́ ọjọ́ ókọ̀ọ̀la yẹn tó dọ́dọ̀ àwọn míì láti mọ ọ̀nà bùlá gbígbà. àwa gbéra abá ìmáàmù àjọjọ́ kó ṣèpàdé ẹni tí ó bá parí ìjà kò gbọ́dọ̀ kó àbùkù. àbùkù ńláńlá méjì ni wọ́n fi há mi lára níbi àti ń parí ìjà kiri bẹ́ẹ̀ tí n bá bínú àbùkù yẹn à ní àchífù hèmù wa. àjọkù asọ̀rọ̀ mo sọ fún ìmáàmù ó mọ̀ rántí pé ní tí mo sọ gẹ́lẹ́ náà lélẹ̀ mi ò kéré nínú ayé mo bá àwọn àgbàlagbà rìn tó pọ̀ tí wọ́n bá ń ka àwọn àfáà bàbá Adédìbú wọn gbọ́dọ̀ yọ mí sẹ́yìn kódà mi ò sínú nọ́mbà 5 pé àwọn àfáà tí wọ́n bá Adédìbú ló gbà tí wọ́n bá ń ka àwọn àfáà tí wọ́n bá Ààrẹ Àríṣekọ́lá ló gbà mi ò sínú ẹni tí wọ́n kà ní nọ́mbà 10 tí wọ́n bá ń ka àwọn àfáà tí wọ́n bá Aláàfin Adéyẹmí ló gbà mi ò sínú ẹni tí wọ́n lè kà sí nọ́mbà 3 àtàwọn míì ara gbogbo wọn ni mo ti gbọ́ mo ti rí i pé ọgbọ́n díẹ̀ àgọ̀ díẹ̀ nìyẹn fi ṣayé bí kókó bá ń fẹ́ ni lẹ́fẹ̀ẹ́ èèyàn ń jorí ìmọ̀dò èèyàn sì máa ń jorí ìmọ̀dò èèyàn ń dáwùjọ ọkùnmọ̀ èèyàn sì máa ń dáwùjọ ọkùnmọ̀ ìwọ̀n ara ẹni lèèyàn ó mọ̀ mo sọ fún ìmáàmù níjọ́ náà mo ní Yorùbá ní ẹni tí ń jẹ èsúrú lẹ́nu kò má yẹ ó bí ẹni tó ń wò lókèrè ẹni tó ń wò lókèrè ni a máa béèrè pé ẹ dákun bo lélẹ̀ sùúrù yẹn lọ ẹni tí ń jẹ lọ́wọ́ ti mọ̀ bó ṣe dùn tó gbogbo ọ̀nà tó bá struggle tí wàhálà yóò ní sìnkì ẹ gbìyànjú lọ change ọ̀rọ̀ ẹnu ẹni ó bá yẹ kó bẹ̀ ẹ bẹ̀ ẹni tó bá yẹ kẹ́ sọ̀rọ̀ tútù fún ẹ sọ fún ẹni tó lẹ̀ ti sọ̀rọ̀ tó le ẹ change ọ̀rọ̀ yín sọ̀rọ̀ tó rọ̀ ẹ bẹ̀ everybody ọ̀rọ̀ yóò ti bàjẹ́ kọjá àtúnṣe àwọn kan ní kì í ṣe family wa àìmọye ibi tí rẹ̀ tí wọ́n ń ṣẹlẹ̀ láyé pet ọ̀rọ̀ ní yọ obì lápò ọ̀rọ̀ náà ní tó ń yọ idà nínú akọ. mo sọ̀rọ̀ débẹ̀ yẹn ìmáàmù fìbínú sọ̀rọ̀ mo wá sọ pé ìmáàmù ọ̀rọ̀ tí mo sọ lamẹ́ríkà tó ń wí ẹja play rẹ̀ wò láàrin ara wa ń sìn káàtì ẹ̀ wo pé kí ló bàjẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ ọ̀rọ̀ ẹni tó fẹ́ràn rẹ̀ ni ìmáàmù mi ò sínú ọ̀tá ẹ̀ mo fẹ́ràn ẹ̀ ẹja play ọ̀rọ̀ yẹn Aláàjì Èjìdé ò jẹ́ ká play rẹ̀ ẹ̀yìn ìgbà yẹn ló sọ ọ̀rọ̀ kan lù mí ọ̀rọ̀ yẹn hit mi bẹ̀tù mo rántí òwe bàbá mi pé ẹni tí ó parí ìjà kò gbọ́dọ̀ lajú sílẹ̀ kíjà tó di tiẹ̀ mo fi kíní yẹn para bẹ̀tù mo dá padà sọ́dọ̀ imam ó dẹ̀ tender apology èmi náà gbà bẹ́ẹ̀ pé yìí ti lọ àwa gbéra ó dọ̀dọ̀ ẹbí Ayílára nígbà tọ́dọ̀ àwọn ará Ayílára àwọn tí wọ́n pàdé wá ń bẹ̀ ń jọ́ náà wọ́n lé london ẹnìkan ní ká record mo ní rárá ẹ gbọ́dọ̀ record anything said tó bá jẹ́ pé ńgbà tá a wà lọ́dọ̀ imam ọ̀rọ̀ tí ń dùn ìmáàmù tí ń dùn nípa báwọn èèyàn ṣe ṣe fún un tá a bá lọ yá rẹ̀ síta tó bá gbọ́ ìjà yìí ò ní parí mọ́ o eléyìí tó bá sọ tí màámù bá gbọ́ àní rọ́rọ̀ yìí control mọ́ ẹbí Ayílára ni wọ́n ti ní nǹkan tó pọ̀ tí wọ́n fẹ́ sọ tí wọ́n bá lọ sọ̀rọ̀ bàjẹ́ tá a bá ní wọn ò ní padà jọ rẹ́ lọ́la
wọn ní jọ kíra wọn mọ́ tí wọ́n bá gbọ́ gbogbo tí wọ́n bá ń ṣẹlẹ̀ láàrin wọn. Allah. ẹnìkan ò gbọ́dọ̀ record gbogbo wa sì gbà bẹ́ẹ̀. a bá wọlé tọ̀ ẹbí Ayílára. bàbá wa kan sọ̀rọ̀ ó lò ní Mágàjí Ayílára méjì ló wà. gbogbo Ayílára méjèèjì àti tòkèdù àti kejì gbogbo àwọn làwọn jókòó bí. ara ọ̀rọ̀ tá a fẹ́ kó escape síta ìgbà táwọn èèyàn ti gbọ́ lórí íńtánẹ́ẹ̀tì lẹ́nìí ló jẹ́ kí n fẹ́ sọ jáde. ọjẹ́rọ̀ ni ó jòótọ́ ni ọ̀tá èèyàn máa mú ọ̀rọ̀ burúkú mọ́wọ́ ni láti fi protect imam ńlá fi play gbogbo ń ta sọ. nbọ̀lẹ̀ tí wàá rí dàgbàjàgbà tẹ̀ ń gbé kiri ṣe mo jẹ́ àfa àti téèyàn dẹ́rùbà nínú ayé níbi mo bá yé dé àfẹnitá àbájọ dẹ́rùbà lókun. bàbá tó jẹ́ kan nínú àwọn baálé Ayílára àbáyé ní odidi ọ̀sẹ̀ méjì ni a fi ti òun mọ́lé nítorí ọ̀rọ̀ ìmáàmù tẹ́lẹ̀ wá bẹ̀bẹ̀ fún yìí. Allah. òun ọlọ́pàá ò arrest òun rí torí ọ̀rọ̀ pé òkì ń sọmọ wa ló ń fi lọ sún ẹlẹ́yẹlé àbí àgànkù ní fọ́sẹ̀ méjì pẹ̀lú aṣọ kan ṣòkòtò kan. ẹ wá dé nísìnyí ẹlẹ́ẹ̀fẹ́ bẹ̀bẹ̀ ẹlẹ́ẹ̀fẹ́ parí ìjà òun rẹ́dì láti kú nítorí ọ̀rọ̀ tó wà lẹ̀ kì í ṣe ọmọ àwọn. Allah. àwa bẹ̀rẹ̀ sí bẹ̀ wọ́n àwọn ẹbí Ayílára ń wò mí lórí íńtánẹ́ẹ̀tì báyìí tó bá dàbí ọ̀rọ̀ àtún bẹ̀bẹ̀ lórí ọ̀rọ̀ ìmáàmù yìí náà ni. mo wá sọ̀rọ̀ kan jáde ibẹ̀ yẹn ni mo ti gba àbùkù nọ́mbà 2 máa sọ tí wọn torí mo rí pọ́n rìpíìtì ẹ̀ lẹ́nu mo dẹ̀ sọ fẹ́ni tó lọ ọbẹ̀ náà mo dánlóòdù ẹ̀ fún kó náà tó lọ. mo wá bi wọ́n léèrè nígbà tọ́rọ̀ rí báyìí ṣé ẹ mọ̀ wípé Ọlọ́run a máa gbé àdánwò wá gbà míì nítorí kó fẹ́ pààyàn lé ẹni gbogbo ẹbí lójókòó yìí nínú ẹjọ́ tí wọ́n rò bọ́n ṣe rò lẹ́ni náà ni àbí wọ́n léèrè pé tí kì í bá ṣe pé àbòsí ń bẹnú ọ̀rọ̀ yín ìwọ rán mi létí bí mo sọ̀rọ̀ yẹn dé tẹ́lẹ̀ tí n bá fẹ́ gbàgbé tí kì í bá ṣe pábòsí ń bẹnú ọ̀rọ̀ yín ẹ̀yẹn bí Ayílára ṣe bẹ́yìn náà tẹ̀lé ìmáàmù òun níbẹ̀rẹ̀ ṣe bẹ́ẹ̀ kọ letter of recommendation pé ẹ mú tẹ̀ bá dàlù sílẹ̀ oríṣiríṣi èèyàn ni wọ́n jọ dálẹ̀ ń sọ̀rọ̀ dáradára ó lóun kà nínú bí oníròyìn ọba bá gbé nǹkan jáde tèmi náà bá gba oníròyìn tí ò bá lè kó spices sọ̀rọ̀ tó bá ṣẹlẹ̀ nínú ilé mi ìkọ̀mọ́sẹ́ tí ń ṣe ni òun kátàkóyọ̀ sí tiẹ̀ ni iṣẹ́ tó ń ti gba sálárì lé lórí nìyẹn náà èmi tí mo sọ̀rọ̀ ni mo mọ nǹkan tí mo sọ tálákùnrin tó ń padà ń sọ wọnàwọnà yẹn bá dẹ̀ rí pé tí mo sọ̀rọ̀ ni kó gbé fídíò jáde ẹ rí pé nínú rìbútà tá a ṣe fún ẹni tó jẹ́ oníròyìn ọba àyàsọ́dọ̀ ẹ̀ a fi fún ọba ní respect ni ìwọ tó lọ gbé tó ń tàn ká ìwọ la face a fi fún ọba ní respect ni kì í ṣe ti bẹ̀rù àwa kú lọ́dọ̀ bí Ayílára pé tó ibo ló tún kù tá a lọ báyìí àwọn ẹbí wa sọ̀rọ̀ kan tó jẹ́ key point wọ́n sọ lẹ́ni náà wọ́n ní tó fà á lẹ́yìn ìgbà táwọn ti gbà fọ́lọ́hun wọ́n wá pe ìmáàmù sórí interview kan lórí rédíò ìmáàmù wa débẹ̀ wọ́n wá bi léèrè pé ta ni bàbá ẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ ìmáàmù wa ní Ayílára bímọ 3 àbíkẹ́yìn rẹ̀ ní jẹ́ Yésùfù yẹn ni bàbá òun ibi gbogbo àwọn ti wojú ara wọn nìyẹn pé táwọn pera àwọn jọ pé ọmọ wa fẹ́ ṣe interview ta ni jẹ́ Yésùfù nù ọmọ Ayílára ọmọ 7 la Ayílára bí obìnrin kan ọkùnrin 6 kò sí Yésùfù nù gbogbo ọmọ Ayílára níbo lélẹ̀ yìí ti wá ẹ wádìí dáadáa ta ni jẹ́ Yésùfù nù gbogbo wa gbogbo wọn ní kò sẹ́ni tí ń jẹ́ Yésùfù kódà àwọn táwọn jẹ́ ọmọ àwọn ò sọ Yésùfù àwọn ọ̀rọ̀ táwọn ò fẹ́ kó hàn tá a fẹ́ kó jáde tá a fi go live tí mi ẹ̀dẹ̀ fi sọ nǹkan kan látijọ́ yẹn dè ní àárọ̀ yìí yẹn. Allah. àwa sọ fún wọn nígbà tá a fẹ́ túká pé tó bá jẹ́ pé bẹ́ẹ̀ náà ni dọ́kúmẹ̀ntì tí a kó fún wa ó tó di tíra yìí àwa náà lọ tún ṣiṣẹ́ nílé nígbà wa kúrò ńbẹ̀ kan la pera wa pé ẹ gbọ́ ẹbí Ayílára ọ̀rọ̀ sí lọ́wọ́ wọn kábíyèsí lè pàṣẹ kódà bá Ayílára ò bínú wọn wà nǹkan mí ìbò wọn ni ẹjá wo lọ rí ẹni kábíyèsí láwọn tìjú yẹn náà à ń ṣe process yẹn lọ́wọ́ la bẹ̀rẹ̀ sí rí gbogbo àwọn wọ̀nàwọ̀nà tí wọ́n fi àtáàkì mi mo rí ibi tí ìmáàmù náà ti sọ̀rọ̀
tó náà subhanallah ìmáàmù pè mí ní ìjẹta ó ní ẹ lọ wo interview tẹ grant ní palace n tó lè ba orúkọ ẹ̀yin àtìrán yín àtẹgbẹ́ ẹ̀yin jẹ́ ní nǹkan gbé jáde mo kàn dákẹ́ ni kí ló fà á tí mo fi dákẹ́ mo rí pé nǹkan gbé jáde yẹn ò popular kò popular tọ́ àwọn àtàwọn èèyàn wọn pẹ̀lẹ́ ni agé lórí tí ń jẹnu wújẹ́wújẹ́ yẹn ẹ ti mọ̀ ẹ̀yin agé lórí tí bench warrant mẹ́ta ń bẹ lórí ẹ̀ òun àtàwọn èèyàn ẹ̀ torí tí wọ́n bá ti comment ó bá ti click ẹ̀ lọ wo gbogbo tó wà lórí page ẹ̀ ní comment ó ti mọ group tó belong sí nígbà tí wọ́n á rí pé àwọn tá a gé lórí tán sẹnu wújẹ́wújẹ́ ni a nídìí àti sọ nǹkankan torí aláǹgbá orí èṣù nìyẹn tá a bá láà táàkì tí oníròyìn ọba sọ á kọlu ọba tá a fẹ́ kọlu kò dẹ̀ sí bá a ṣe lè ṣe tá a ní pásítọ̀ ọba yìí. Baba Imam ẹlẹ́kọ̀ọ́ ni yín onímọ̀ ni onímímọ̀ ni yín bẹ́ẹ̀ ṣe bá wa sọ̀rọ̀ tẹ́ expect pé ká tẹ̀ lọ́lọ́run látara yín ẹ̀yin gangan ẹ wá síwájú wa níwájú Ọlọ́run nígbà táwọn ṣàbẹ ó kéré sí mi lẹ́nu láti ṣe wáàsí fúnru yín àmọ́ mo gbọ́ wáàsí mo dé kẹ́kọ̀ọ́ mẹ́ wọ́n nígbà táwọn ṣàbẹ lọ bá Ànábì Muhammad sallallahu alaihi wasallam pé nínú kírun gbààwẹ̀ yọ sàkátà lẹ́ni Ọlọ́run Ànábì ní kò tí ì sẹ́ni Ọlọ́run bẹ́ẹ̀ ẹni Ọlọ́run lẹ́ni tí wọ́n sábúrú fún tó wá fi dáadáa padà wọ́n lò nẹ́ni Ọlọ́run ẹ yálò nínú ọ̀rọ̀ yẹn sá tẹ́ bá ní kẹ́ fọ́ kíní yẹn bí aṣọ yóò funfun tàbí kó yá ẹ má jẹ́ kọ́rọ̀ yìí le mọ́ ẹ má sọ ẹnì kankan lóhùn mọ́ ẹ má jẹ́ ká wò pé lágbájá sọ báyìí tàmọ̀dún sọ báyìí bàbá nínú ìfurasí mi tẹ́ bá ní pọ̀rọ̀ mi lọ́rọ̀ ọmọ kékeré mo wò pé àwọn followers ló ń jẹ́ kọ́rọ̀ yẹn le ẹ má bínú ẹ̀yin followers excuse me ẹ̀yin lẹ ń jẹ́ kí ọ̀rọ̀ yẹn ẹ̀yin lẹ ń jẹ́ kó le mo dẹ̀ sọ nígbà tí mo kọ́kọ́ bá yín sọ̀rọ̀ mi mọ̀ bóyá dọ́dọ̀ yín bí ò dọ́dọ̀ yín pé ẹ má wo ìfẹ́ tí ìlú ní sí yín o ẹ má wo ìfẹ́ tí jọ̀mọ́ ní sí yín ẹ má wo ìfẹ́ tí mùsùlùmí Ògbómọ̀ṣọ́ tán ní sí yín tẹ́ bá wá fẹ́ wò ó ẹ wò ó lọ́nà ẹ̀gbẹ́ mi pé kò yẹ ká lọ́tàkọ́tà ó yẹ ká ní ọ̀rẹ́kọ̀rẹ́ ni gbogbo àwọn tí wọ́n jẹ́ ọ̀tá yín lónìí bóyá nídìí ẹ̀sìn tàbí nídìí ọ̀rọ̀ yìí tàbí lára ọba tàbí lára ìdílé ayé lára bàbá ìmọ̀ àtẹ̀bùntẹ́ ní ẹ̀ka pa kẹ́ ẹ fi kọ̀ǹtúrò gbogbo wọn kí gbogbo wọn sì dọ̀rẹ́ yín ẹ kàn fa gọ̀gọ̀gbọ̀n ni kì í ṣe nǹkan tó le sá torí mo mọ̀ pé ìtẹ̀ ń wò rè. lé wa lórí kí wàá ló wá lè dé lórí òótọ́ ọ̀rọ̀ tó ń sọ fún wa láti ìgbà tó ti wá mọ́sálásí dẹ̀ everything ti yàtọ̀ ẹ̀yin náà wo gbogbo nǹkan tó ṣe síbẹ̀ yẹn kò sí gbogbo orú nǹkan báyìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo owó tó bá rí yóò bá wa gbowó so Islam gan yàtọ̀ generally àwa mùsùlùmí Ògbómọ̀ṣọ́ gbogbo wa tó fọwọ́sowọ́pọ̀ ní ìwà àmọ̀ nǹkan tó wá dé tí wọ́n fẹ́ kí òun gẹ́gẹ́ tó bí ọmọ ó lè jẹ́ ọmọ kékeré ń tòótọ́ ṣùgbọ́n ọmọ kékeré tó sì ní má àgbàlagbà èmi mọ̀ pé gbogbo ète wọn ọ̀tá wọn lágbára Ọlọ́run ó gbèjẹ́rì rẹ̀ lágbára Ọlọ́run wọlá aláwọlá wọlá kó wátá ilà ìbílẹ̀ ìlàlẹ́ ni Ọlọ́run dá kò ṣeé farawé Ọlọ́run lọ́yàn you know sọ́ọ́líà ọmọ ayélujára Ògbómọ̀ṣọ́ ọmọ ojúlówó ọmọ ni ọmọ Mahmudu èmi tí mo sọ̀rọ̀ ọmọ àbáṣe ayélujára mi ní ọkọ mi ní Muritala yàrá nìyẹn yìí nígbà àwọn ṣe interview àwọn Lagos máa mọ̀ tètè gbé rìsọ́ọ̀tì jáde ọjọ́kọ̀ wọ́n wọnú lẹ́mẹ̀ wọ́n ní àmọ́ lọ oríjà kejì àtọwọ́ àpòrìpòrì àṣẹ tí wọ́n ṣe ń bẹ̀rù wọn yóò àbálẹ̀ máa mú ṣe pé pàkó ó ní kí ló dé òfin yín sẹ́ ẹ̀ẹ́rì ṣe iyún bàbá ṣàn tó kú ìgbọ́ pẹ̀ wọ́n olóhùn ọlọ́yẹ̀yẹ̀ ń lọ rí kí wọ́n ṣe interview kéwu fún wọn kó tó di padà wọn balẹ̀ wá yọjú rìsọ́ọ̀tì you know Stoliax Olúṣínà ọlọ́pàásì lọ́gbà pò kíní ẹ̀sáàmù tá a ṣe fún wọn ní Ayélára nísàlẹ̀ Àfọ̀n àwọn òkè àgbẹ̀dẹ wá àwọn náà wọn òun náà ló líìdì àtẹ̀bọ́ ni
àti lárúbáwá ni ọkọlifáì wàhálà àtàdánwò táwọn kan wá gbé jáde pé àkésọ ọmọ inú ilé ayélujára ọmọ àlè ni o Yunus tọ́lí àti olùsínà ọmọ ayélujára ni o ọmọ Mahmudu ni níwẹ̀ àwọn méje ìnìyà wọn bí ní Usman nọ́mbà 3 ìnìwẹ̀ àwọn ọmọ tí ń bá wá sí ọ̀tẹ̀ yìí sàǹdà gbogbo ẹ̀rú ìnìwọ̀n wà ó tàbí tá a sì pé wọn wípé kí náà fẹ́ kí níyì wọ́n ti ní kẹ́ fọwọ́ wọnú kúkú páàsì gbogbo àwọn olówó àwọn olórí wọ́n ń pè wọ́n pé wọ́n má jẹ́ kí ní ìbàjẹ́ tí wọ́n bá gbẹ kúrò ní ilé wa àlè rí mọ́ o ibòmíì ní ọlọ́láǹdì sí wọ́n làwọn fara mọ́ ṣé wọ́n wá ń bẹnu ọmọ alábàríkà nù wọ́n sọ lórí ni ọmọ wọ́n fi wọ́n ṣe irinṣẹ́ ni nítorí pé wọ́n sì ti ìbámu ṣe ẹ̀yẹ gorí èèyàn ẹ̀kọ́ sóògùn ẹ̀dúró tọ́lá ọ̀gbọ́n ìní ìmọ̀ọ́mù fi dọ̀tà wọn wọ́n tún sọ wọ́n ní sẹ́yìn ìmọ̀ọ́mù mọ́sálásí lọ́yẹ kọ́ mọ́ tún ṣe ilé bàbá rẹ̀ mẹ́lẹ̀ kò tún ṣe sẹ́lẹ̀ bàbá ilé ọ̀yẹ kó ṣe tọ́lọ̀ tó gbé dání. Zakaria Abdullahi Ọmọlẹ́pàkó tí mo rí tí mo lè sọ nípa ẹ̀ ni pé àwọn tí wọn lè ṣe nǹkan rí àwọn náà máa wábì kan àdàbì kan rí ṣé o ní ayé ìdẹ́ ilé yìí ẹni tí Ọlọ́run bá ti gbé ọlá fún ẹ ká gbé ọlá fún ìlú Fẹ́mi Lóyèdè ló dẹ̀ joyè kìí ṣe pé mo kàn ní nǹkan kan mo fi jẹ́ rárá tó ṣe náà ṣé o àwọn tó kàn wá lẹ́nìí àwọn tàtàwọn tó rán wọn wá nítorí wọn kàn lẹ́nìí wọn á délé wọn á lọ ròyìn so inú àdúrà táwọn gbà láti mọ ìyẹn náà fìlà ni pé tó bá dijọ́ mẹ́jọ tán tán pọ̀ tó ti bá so kọ́nà ló ṣe dáadáa fún gbogbo wa ìmọ̀ràn tá a ní fún gbogbo àwọn mùsùlùmí àkàpọ̀ ni pé kí wọ́n dákun kí wọ́n jẹ́ káwọn ẹlẹ́sìn mi kán bá wa lọ́wọ́ sí kan tí ń ṣẹlẹ̀ yìí bí Ọlọ́run ṣe pé kó ṣe rí gẹ́lẹ́ l'Ógbómọ̀ṣọ́ yìí lásìkò tá a wà yìí ni là ń lò lọ yìí tó ti bá so kí gbogbo àwọn mùsùlùmí wákàtá kan jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ kájọ tẹ̀lé Imam Toliat Yunus so kò ní bàjẹ́. orúkọ mi ni Alhaji Cousin Zakaria Ọláòṣèbí kan ajáná sí àgbà gbogbo Ògbómọ̀ṣọ́ àti agbègbè rẹ̀. Alhamdulillah adúpẹ́ fún Ọlọ́run tí Yorùbá ní tí nǹkan ọ̀bá pọ̀ kì í hó ẹni pé bàbá imam ti sọ ní wútúbà wọn pé kò sí bí nǹkan ṣe lè hó tó ní padà tutù náà ni tẹ́nìkan bá sì ń kéré kẹ́nìkan máa ké ẹ̀rọ látara bẹ́ẹ̀ wàhálà ó padà ṣẹ́tù àmọ́ sí àlẹ́nu kò sẹ́ni tílé ẹjọ́ ò ga jùlọ gbogbo wa yìí sì rí nǹkan bákan náà ọ̀kan náà àwọn olóyè kọ̀wé pé bóyá kí bàbá imam ò dúró ṣùgbọ́n ẹni táyé ń fẹ́ ni imam ẹ̀rù wa dúró àwọn èèyàn so ilé ẹjọ́ sì ní kó kálukú ṣe sùúrù ṣùgbọ́n àwọn kan tún wá mọ́ṣáláṣí tí wọ́n fẹ́ da mọ́ṣáláṣí rú láti but àwọn èèyàn ọlọ́njà máa rẹ ní fẹ́ràn wa so wọ́n ò jáwọ́ ẹni yìí rí ìdàrú wọ́n ti fà wọ́n lé àwọn agbófinró lọ́wọ́ abẹ́ ọlọ́run ọba àlekíọ́lá kọ́mọ́sọ̀ ọba abomi ọ̀rọ̀ jù kí gbogbo tutù mímímí lánà gbé pọ̀ lálàáfíà kò sí ọkọ̀ tó ṣe mọ́sìkì o kọ́dà ń jẹ́ tèmi tí wọ́n mọ́sìkì ibi tí wọ́n bí mi sí ni kọ́ mọ́sálásí ọ̀fẹ́ kó tó báyìí ẹlẹ́yìn wá dúró o so kò sí ọ̀nà kankan. ara wa ni pé ẹ má jẹ́ kẹ́nikẹ́ tẹ́ rí mọ̀lẹ́bí kan náà gbogbo wa ká má jẹ́ kí àtọ̀hún ìwà ọmọ tiwa ń tì kú tì í ẹ wá dúró àwọn táwa mọ́sìkì tí ẹnìkan bẹ́ẹ̀ lè ṣe wó kódà gbogbo àwọn tó bẹ́ẹ̀ dá máṣí ẹ̀jẹ̀ ọlọ́pàá ló mú wọn àwọn jàmáà ni wọ́n mú wọn so ẹja ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n gbé torí tọ́lọ́ ní gbogbo nǹkan ẹja ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ a ṣe gbogbo nǹkan pẹ̀lẹ́pẹ̀lẹ́. èmi ni Alhaji Abdulgani Owódùn ni ààrẹ mùsùlùmí ilẹ̀ Ògbómọ̀ṣọ́. agbẹ́gbẹ́ yìí náà fọwọ́ sí pé kí wọ́n yọ ìgbà díẹ̀ náà. kò sẹ́ni tó fọwọ́ sí pé kí wọ́n yọ ìmáàmù nípa àwọn baba ńlá baba wa ṣe nu Ọlọ́run ní ìbàjẹ́ Ọlọ́run ò ní ba ilé ẹnì kankan rú kò sẹ́ni tó fara abẹ́rẹ́ pé kí wọ́n ti mọ́ṣáláṣí kò sẹ́ni tó fara abẹ́rẹ́ pé kí wọ́n ti yọ ìmáàmù gbogbo àwọn mùsùlùmí ká ṣọ̀kan. orúkọ mi ni Alhaji Abdulkabir Akànjí Ayọ̀adé alága ìjọba ìbílẹ̀ àríwá Ògbómọ̀ṣọ́ yíyọ ìmáàmù bò àti ẹ̀gbọ́n pé àfọwọ́ sí gbọ́dọ̀ yọ ìmáàmù àwọn òtí ẹ̀gbà nípa àwọn àǹtà ni pé wọ́n ti yan ìmáàmù náà ní sì ń kírun fún àwọn òtí ẹ̀fọwọ́ sí gbọ́dọ̀ yọ ìmáàmù ò sí ẹ̀sẹ̀ kankan táàbí sọ pé kí wọ́n yọ sẹ́tígẹ́tì so kí ìmáàmù ọmọ kírun fún wa lọ àwọn jàmáà sì ń gbádùn ìmáàmù wa ẹ̀rí bí mọ́sálásí bó ṣe kún bí mọ́sálásí ṣe máa kún ìgbà nìyẹn ìmọ̀ràn wa ni pé ìmọ̀ràn mi fún gbogbo àwa mùsùlùmí ni pé tí ẹ̀hónú kan bá wà
ẹ̀hónú wa ká gbé gba ọ̀nà tó tọ́ láti fi ẹ̀hónú hàn ká má ṣe jàgídíjàgẹ torí ẹni tó bá ṣe jàgídíjàgẹ àwọn agbófinró ò ní fojú rere wò so ẹni tó bá ní ẹ̀hónú kó gbé gba ọ̀nà tó yẹ tó tọ́ certificate àfẹ́ kẹ́mi kankan máa wá da àlàáfíà nínú àmú àfẹ́. wọn kà fọwọ́ sí pé kí wọ́n yọ ìmáàmù. owó tó bẹ́ẹ̀ wọ́n lágbára ẹ̀ wọ́n ń jẹ yín ni àwọn àìsíṣẹ́ wọn mọ̀ pé ìmáàmù gbogbo wa la fẹ́ ní mùsùlùmí majority àṣìyọ́ kò sí yọ. wọ́n ní wọ́n fọwọ́sowọ́pọ̀ wọ́n má jẹ́ kí ọ̀rọ̀ Islam ló gbọ́ ọ̀dọ́ dàrú torí tiwọn Ọlọ́run níjọ́ dàrú. Abdul Wasasi ọmọléèbó ní ẹ̀mọ́dé ayélujára ni mí. bóun ẹ̀ sì jẹ́ sí bàbá ìmáàmù torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ tá à ń gbọ́ ni pé gbogbo ẹni tó bá sọ pé òun sẹ́yìn ọ̀tá mọ́ bàbá ìmáàmù àbẹ́ tá mọ́ bàbá ìmáàmù. àtàwọn bàbá ìmáàmù dáadáa. a máa gbọ́ pé gbogbo ẹni tí wọ́n bá ti lọ́ọ́ tá mọ́ bàbá ìmáàmù wọ́n ní wo sọmọlé ayélujára lẹ́yìn. ọmọlé ayélujára làwà. ẹ sì mọ bàbá tó bí ìmáàmù. àmọ́ mọ bàbá tó bí ìmáàmù kẹjá tó. ẹ bá wa ṣàlàyé bó o lẹ ṣe jẹ́ sí ìmáàmù gẹ́gẹ́. mo ṣe jẹ́ sí ìmáàmù ni pé bàbá tí ó bí bàbá ìmáàmù ní jẹ́ Yusuf. lẹ́yìn Yusuf yẹn Yusuf wá bí ọmọ márùn-ún. ó bí tẹ́lẹ̀ àtù Táírù ẹ̀yà wà nílé olóṣìkí lọ́hùn. ẹ̀ ó tún wá bí Àsàfá ó tún wá bí Alátẹ. àmárààrún èèyàn yóò sì ga ó jẹ́ àwọn márààrún tó bí. ìgbà tí bàbá Yusuf tó bí bàbá ìmáàmù ìwà kú bàbá tèmi ní àbúrò rẹ̀ ló wá súpò ya bàbá ìmáàmù ìyá wa Àṣàwù. so ní gbogbo ilé ayélujára sì ní káà méje la níbẹ̀ tó ṣe pé ń kálukú sí ilẹ̀ tiẹ̀ àwa náà nílẹ̀ àwọn ọmọ Kàrímù tẹ́ ń sunkún káàkiri àwọn ni òṣìbá torí ọmọ mẹ́ta ń bàbá wọn bí Alhaji Nasiru Kàrímù bàbá rẹ̀ ní kéde pékeré then àti bàbá wa Ádámù Àmẹ̀kọ gbogbo àwọn ọmọ bàbá Ádámù Àmẹ̀kọ àti ti Nasiru ò sí láyé mọ́. èyí sọ ìwọ lọ rí adúrú yín bàbá kẹ́yìn wa máa béèrè tàkẹ́rù tó wá máa bàjẹ́ ṣe é máa pé ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé wọ́n ní kò sẹ́ni kankan tí ń jẹ́ Yusuf nu ọmọ tí bàbá tàwọn bí. sẹ́ni bí wọ́n ṣe ń parọ́ káàkiri náà nù nígbà wọn dé àárẹ̀ kan wọ́n ní àwọn ò tiẹ̀ gbọ́ ọkọ̀ bàbá wa rí sí àwọn gbọ́ ọkọ̀ bàbá àbí wọ́n mọ bàbá wọn àti Mẹ̀múdù tí wọ́n ń pè tí wọ́n fi ń parọ́ ṣé wọ́n dà mọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn sì ní inú ilé lára wọn bèmí sí bẹ́ẹ̀ wọ́n sì rí bíi tèmi sí 1962 mo tó kò ní lára lọ sílẹ̀ Haúsá 49 wọ́n sì ti bí mi ń bẹ̀ so bàbá wọn Ghana ni wọ́n bí gbogbo wọn sí Ghana ni wọ́n bí gbogbo wọn sí Ghana wọ́n bí gbogbo wọn sí nígbà gbogbo Bushia ni wọ́n kó wọn wálé. àwọn ni wọ́n wá ń pàtàkì fẹ́yìn tẹ́ gbélé. àwọn ni wọ́n ń pàtàkì fáwọn àti àbí sínú ilé báyìí. Kàrímù tó yẹ pọ́mọ Ghana ni. Kàrímù tá a ti wí níbi ọ̀rọ̀ ilé ń sọ lórí prógráàmù tí mo gbọ́ 75% rẹ̀ nínú 100% máa lè ní. àbí òye báyìí torí wípé ẹ̀gbọ́n tèmi ló gba ọmọ yẹn wálé gbà ìyá rẹ̀ tí ìyá rẹ̀ ń gbé lọ Ghana padà. àbí òye báyìí ìyá rẹ̀ ń gbé ọfẹ́ gbé sá lọ Ghana ọ̀dà mi lọ gbà padà Alhaji Láti ló gbà á. Sọ́wọ́ sì gbà ọ̀dọ̀ rẹ̀ náà ló sì tó kéwu. ó dání lójú wípé ọmọ ayélujára ni wá kí wọ́n wádìí ohun gbogbo ilẹ̀ wípé àáfàá wo ni nǹkan máa ń kéwu ilé ayélujára àtòkè àtìsàlẹ̀ bàbá tiwa ni Alhaji Fasasi. ẹ tún sọ bàbá ẹ tún sọ. fún ìdánilójú sẹ́ fún owó béèrè káàkiri pé àáfàá wo ni nǹkan ọmọ ń kéwu nílé àti òkè àgbẹ̀dẹ àtìsàlẹ̀ àfọ̀n bàbá wa ni. Alhaji Fasasi ni. Ẹni bàbá ti yín. Ni bàbá ti yín. Bàbá yẹn ló bí bàbá tó bí mọ́mú àbí. No àbúrò bàbá ìmáàmù. Àbúrò bàbá ìmáàmù tí wọ́n jọjọ́ mọ̀ yọmú bàbá. Gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́ yẹn ti gbọ́ àkàtú epo. Bàbá ni wọ́n sọ̀rọ̀ yìí o. Gbọ́ ọba tó yẹ làámọ̀ tẹ́kọ̀ bàbá bá dákọ̀ yín lẹ́ẹ̀kan sí. Èmi ni Yekini Fasasi. Kẹ́ ẹ jẹ́ bàbá fún mọ́mù. Kẹ́ ẹ jẹ́ bàbá fún mọ́mù. Ìlọrin mò ń sì ń gbé. Hasan baba Kàrímù ti ń sọ̀rọ̀ lórí prógráàmù. Ìlọrin ló náà ń gbé. Bọ̀dá lè mọ jẹ́ fún. ẹ̀gbọ́n àbá fọ́tò tán láwọn ọ̀dà mọ̀ nù. àbá fọ́tò tán láwọn ọ̀dà mọ̀ ti ní sẹ́ńtì tán láwọn ọ̀dà mọ̀. ẹ̀yin lẹ gbọ́n wọn. Èmi tí mo kù lágbà fún wa ni.
bàbá yín gba nọ́mbà yín torí táwọn ọmọ Ògbómọ̀ṣọ́ bá tó fẹ́ gbọ́ nǹkan kan á tó lè pè é. kí wọ́n bí àwọn èèyàn gbogbo òkè àgbẹ̀dẹ mọ́ gbogbo kíní o kódà látòkò àti Òṣogbo wọn ń kó ọmọ wa fún bàbá wa ní. kò sẹ́ni ọkọ̀ pàṣẹ kò sẹ́ni ọkọ̀ ń kéwu ní Ayélára. abẹ́gbọ́ bàbá rẹ̀ Kàrímù kò kéwu Gánà aṣọ òfì ni wọ́n ń tà Gánà. àwọn òkèwù gbogbo àwọn ọmọ rẹ̀ sì ní ẹ bẹ̀rẹ̀ látòrí gbogbo àwọn yòókù jẹ́ di pàtàkì. lóòótọ́ ni èmi mọ̀ pé nǹkan tẹ̀ ń wò nìyẹn lótìtọ́ àti lódodo ẹni tọ́pọ̀ èèyàn bá ń fẹ́ lọ́lọ́run ń fẹ́ o ẹni tọ́lọ́run bá ń fẹ́ ìlọ́pọ̀ èèyàn náà máa ń fẹ́ ṣùgbọ́n ẹ mọ́ra àwọn tí wọn ò fẹ́ yín yẹn bí ọ̀tá Ọlọ́run torí pé màálù ń sáré Fúlàní ń pọ̀ ṣẹ̀ṣẹ̀ eré gàá làwọn méjèèjì jọ ń sà kì í ṣẹ̀yìn àti Kìrìsìtẹ́nì lẹ́jọ́ ń jà kì í ṣẹ̀yìn àtàwọn ẹlẹ́sìn àbáláyé lẹ́jọ́ ń ṣe fàǹfà mùsùlùmí ẹgbẹ́ ẹ̀yin ni wọ́n èdè ní òyédè ó dùn mọ́ mi gan pẹ̀lú àwọn nǹkan tí bàbá yẹn tọ́ka sí ìyẹn àáfàá Akeugba Gold mo pe àwọn béèrè pé ṣé bẹ́yìn náà rẹ́kọ́máǹdì ẹni yìí wọ́n dẹ̀ ní lóòótọ́ ni ẹni ní lọ ẹsẹ̀ ò lè bá mọ́ gbogbo pé wọ́n kọ lẹ́tà wọ́n fi withdraw lẹ́tà àtẹ̀hùn padà ibi tí lẹ́tà àti ń dé ojú ẹsẹ̀ náà kí ó sáré kúrò ń bẹ̀. àwọn ìrìn àjò bàbá àwọn ìrìn àjò tẹ́ ẹ bá lè rìn ẹ̀rọ títorí ìtọ́lọ́run àti iṣẹ́ ìtọ́lọ́run tẹ́ ẹ gbé dání. Aláàjì Èjìdé orúkọ yín hàn púpọ̀ nínú ọ̀rọ̀ yẹn inú mi ń dẹ̀ ń dùn bí mo ṣe ń gbọ́ igun kìíní igun kejì igun kẹta tó ń ròyìn yín Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ fún yín bàbá tẹ́ ẹ bá láǹfààní àti gbọ́ fídíò mi yìí ẹ jẹ́ kí n mọ̀ bí mo ṣe lè rí yín nílùú Ògbómọ̀ṣọ́ máa wá láti kó máa yọjú sí yín bàbá ẹ fọ́ kínní yìí kó mọ̀ kí gbogbo wa ó lè bá arábọ̀ rere jẹ́ fọ́lọ́hun a lè pé Ògbómọ̀ṣọ́ ìṣèlú wa ṣùgbọ́n sìn tá a jọ ń sìn Islam ẹnìkan lè jẹ́ kọ̀ríbù kẹ́nìkan jẹ́ nẹ́sífàtì kẹ́nìkan jẹ́ sásífàtì Islam ń jẹ́ o Islam nìkan lọ́lọ́run mọ̀ àwa ládélé ayé tá a fọ́ọ̀mù kakọ́s so gbogbo nǹkan tó kù tí bá ń hàn pé bóyá kọ̀ríbù lẹ́nìkan nẹ́sífàtì lẹ́nìkan kìnnìkan lẹ́nìkan fọ́múlà àtàyè ni bàbá Islam nìkan lọ́jọ́ pàápàá gbogbo àpọ̀ tá a dẹ̀jọ́ ń kọjú síbi kan kírun. mo bẹ̀yìn ẹ bá ṣìfù Imam sọ̀rọ̀ wàláhì tàláhì Aláàjì Èjìdé mo mọ̀ pé yín lè bá wọn sọ̀rọ̀ tí wọ́n gbọ́ ẹ fàfọmọ́ ẹ ṣàtúnṣe láàrin àwọn àti kábíyèsí ọba Ghandi tẹ́ ẹ bá ṣetán ọba kápá kó yanjú aáwọ̀ tí ń bẹ ní Ayélára àti àfà Imam nínú mi ṣe dùn pẹ̀lú bìkan tí àfà Taofeek tó parí ọ̀rọ̀ yẹn ṣe bí náà ti sọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ rí kódà tá a bá wá rẹ́rìí tó dájú kódà kí wọ́n ṣe blood test kí wọ́n wá ní tòótọ́ ẹ̀jẹ̀ yìí ṣẹ̀jẹ̀ ilé Ayélára òkè àfà ìṣọ́ ọgbà pọ́nmọ ilé Ayélára ni ọbẹ̀ ẹ̀ ní kí wọ́n lè wá sí gbogbo àtúnṣe yẹn wà láìkọ̀ pọ̀jù fún yín sábẹ́ ṣe jẹ́ fíṣífù màmú yẹn kẹ̀sì sọ́ọ̀rì fún gbogbo wọn tá a bá yọ tìpò tó ló ń gbé yín sí kúrò ọ̀pọ̀lọpọ̀ bàbá tá a rí yẹn ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ bàbá fún yín ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ gbọ̀n fún yín ẹ má mọ́ta lórí àwa tá à ń sọ̀rọ̀ ìfẹ́ tá a ní sí yín la fi ń sọ wọn ò kúkú lè pín màmú ọbẹ̀ láyé kọ́ kàn mí bí wọ́n pín màmú Ọ̀yọ́ tí wọ́n ti bí mi gan kò lè kàn mí mọ́sálásí tí mo ti ń kírun gan àlè má mọ́ọ̀sì lọ́yọ̀ọ́ wọn à lè pín tibẹ̀ kọ́ kàn mí àbíládé níjì tí mo ti ń kírun lẹ́kọ̀ọ́ wọn ṣe pé mọ́sálásí ibẹ̀ tí ó fi kàn mí wọn ìmáàmù ibẹ̀ ò lè kàn mí. ìmọ̀ ó lè kàn mọ́ mi ṣùgbọ́n kò lè kàn mí èèyàn máa mọ tó tó àti ń tọ́ wọ̀n ni tọ́kílẹ̀sì Central Mosque bàbá ìjogun mi ìjogun sinmi mi wá láti wá dájọ́ mo wá láti wá bẹ̀yìn ni ẹjọ́ nítorí tọ́lá àtàná Muhammad ẹ má jẹ́ ká lọ tú tírà lọ bí tánàbí ti bá wọn kan fa wàhálà ẹ jẹ́ tú tírà lọ bí tánàbí ti fi ìwà tó ti fi sọ àwọn èèyàn di mùsùlùmí ẹ jẹ́ ká tú tírà lọ bí tánàbí ti mú ìwà tó ti fi sọ àwọn èèyàn dá sọ ara rẹ̀ ètí ẹ jẹ́ àtúnú ẹ jẹ́ kí táìtù Islam ẹ jẹ́ kó rò táìtù táwọn kan máa ń pè Islam
ẹ má jẹ́ kó ṣiṣẹ́, ẹ má hùwà bí onímọ̀le, ẹ hùwà bí ẹlẹ́sìn àlàáfíà, torí pé ọ̀rọ̀ àlàáfíà, ìrìn àlàáfíà, ìṣesí àlàáfíà ló gbọ́dọ̀ máa jáde lẹ́nu lára mùsùlùmí àtàríkọ́ṣe rere. Kódà kéèyàn sọ̀rọ̀ bàjẹ́, tí èèyàn bá máa dá lóhùn padà, ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé ẹni bí wọ́n ṣe sọ̀rọ̀ sẹ́mi tẹ́mi fẹ́ dá padà, èmi ní làákàyè ìjà wọn tó sọ̀rọ̀ lọ. Ẹ bomi pa, ẹ jẹ́ kọ́tẹ̀ òkú pápá. Gbogbo ẹ̀yin tẹ́ wá jẹ́ followers yìí, tẹ́ ń fìfẹ́ hàn sí Chief Imam, ẹ dákun, ẹ paná ọ̀tẹ̀ yìí, ẹ paná ọ̀tẹ̀ pátápátá. Ẹ jẹ́ ká gbà pé mùsùlùmí ẹyọ kan ni, ẹ jẹ́ ká gbà pé Ayílára yìí ẹyọ kan ni wọ́n. Ayílára òkè lè wà, tìsàlẹ̀ lè wà, kò síbi tí ọ̀sà Ayílára ń tòótọ́. Lọ́yọ̀ Aláàfin ilé Ayílára wà ń bẹ̀, l'Óṣogbo ilé Ayílára wà ń bẹ̀, olójú ibi tí ò sí ilé Ayílára. Ìmọ́lẹ̀ nílé Ayílára, ẹ wá má jẹ́ kó tàn lódì, ẹ má jẹ́ kó tàn ní kọrí nkọ̀dé. A mọ̀ pé bí lè ń jó bó lè ń jà, ẹni ibi ń pa ò ní dákẹ́. Irú bàbá tí wọ́n lọ tì mọ́lé, wọ́n ní Yorùbá dẹ̀ sọ̀rọ̀ tí wọ́n bá fọ̀rọ̀ pọ́n ọ̀rọ̀ lé, wọ́n á ní àìtí kóòtù bọ̀ ká sọ̀rẹ̀. Bínú bàbá yẹn bá ti ẹ̀dùn sínú àwọn ọmọ rẹ̀ ó dùn pé lórí ọ̀rọ̀ yìí mo lọ sàtìmọ́lé fọ́sẹ̀ méjì. Ṣùgbọ́n kò sí tọ́lọ́ ń dá tó lè fà iná máa lè yúṣẹ́rẹ́ náà máa lè yúṣẹ́rẹ́ ni tí èsẹ́ dẹ̀ ń bẹ̀ ẹ̀dẹ́ máa padà dé àìmọye orí tọ́lọ́ máa ṣe fún èèyàn tí máa jẹ́ èèyàn gbàgbé ìbànújẹ́. Àti gbọ́ a lot of things. Bàbá kan wà l'Amẹ́ríkà, èmi ò tiẹ̀ rántí, ayé la máa ń pè wọ́n, fans mi ni wọ́n, godfather mi ni wọ́n, tí wọ́n máa ń ṣe dáadáa fún mi nínú ayé. Mo mọ̀ wọ́n true ọmọọṣẹ́ mi kan ni. Mo ti fẹ́ ya fíìmù rí tán Àjànbàdàn mi lówó lọ, but mi ì dé béèrè, wọ́n dẹ̀ fún mi. Tí máa ṣe birthday wọ́n send owó sí mi. Àríṣe làríkà, but ayé lèmi máa ń pè wọ́n. Mo mọ̀ pé mo gbọ́n sọ ni wọ́n, yìí tí ẹ̀rú nù kéèsì lọ́dọ̀ wọn rárá. Ọ̀jọ̀gbọ́n ni, ọ̀mọ̀wé ni wọ́n, but Kristẹni ni wọ́n. Ìgbà tó rí fídíò tí mo ṣe, wọ́n pè mí, wọ́n ṣe mọ̀ pọ̀ mọ̀ gbọ́n sọ́la, mo ní mo mọ̀, wọ́n ní báwo mo ṣe àjọ birthday yín tí mo ṣe birthday shout fún yín, mo kì í mọ̀ Ògbómọ̀ṣọ́. Wọ́n ní ṣe mọ̀ pé ayé àwọn Ayílára ni, mo ní bẹ́ẹ̀ ni, wọ́n ní Ayílára àwọn ní ibi tí mo sọ̀rọ̀ rẹ̀ pé Usman Ayílára yẹn gangan ni bàbá àwọn, pé original ọmọ Ayílára làwọn. Wọ́n sọ tó pọ̀ nú ọ̀rọ̀, mo wá ní bàbá ọ̀mọ̀wé ni yín, ọ̀jọ̀gbọ́n ni yín, Ọlọ́run dẹ̀ bùn yín ní ti ń jówó. Kí ló wá dé tẹ́ ẹ jẹ́ kọ́rọ̀ yìí orí báyìí kó tó dìbà? Wọ́n ní Kristẹni làwọn, táwọn bá dá sí ìgbà náà ọ̀rọ̀ ẹ̀sìn náà máa pè é. Lílé tó jẹ́ pọ̀pọ̀lọpọ̀ ló fẹ́ dá sí, ṣùgbọ́n ẹ̀jẹ̀ panẹ́ kó mọ̀ bá jò débi tá a fẹ́, kó mọ̀ bá jò kọjá ibi tá a lérò. Àwọn tí wọ́n wá bá yín lé, àwọn ìjọ tí wọ́n wá bá yín, àwọn ìjọ mùsùlùmí, ọjọ́ ọmọ ìyá yín ni wọ́n, kò ń ṣe èèyàn ẹ̀sìn míì. Nígbà táwọn ò bá wá rí ọ̀rọ̀ yẹn yanjú, tí wọn ò rí gbà lọ́wọ́ yín, ṣé Kristẹni ni ó wá gbà lọ́wọ́ yín ni? Sáwọn bàbá ẹlẹ́bùbọn wọn wá gbà lọ́wọ́ yín? Ẹ má sọ àṣìṣe inú ọ̀rọ̀, ẹ má sọ àṣìsọ inú ọ̀rọ̀. Bí mo ṣe ń sọ tí mò ń gé tí mò ń wọ́n yín nísìn, tí sọ̀rọ̀ bá débẹ̀, omi ọmọ bọ́ lójú mi pẹ̀lú gbogbo ohun tí mo sọ yìí ni pé ìdè wàá rò bá wọn o. Gèlè ò dùn bíi ká mọ̀ wé, ọ̀rọ̀ dùn bíi ká mọ̀ sọ wá dàbí kẹ́ni tó fẹ́ gbọ́ kó gbọ́ lágbòye kọ́ mọ́ gbọ́yàn sódì. Bàbá àtẹ̀yìn followers, ẹ dákun dábọ̀, ẹ fi yèdè nú, ẹ jẹ́ kọ́rọ̀ yóò jẹ́ rodo, ẹ má jà sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí mọ́. Tá a bá fẹ́ sọ, ẹ jẹ́ ká wá celebrate l'Ógbómọ̀ṣọ́ ni, gbogbo mùsùlùmí ayé, etí ẹjẹ́ ó jẹ́nu. Imam Taulia Muhammadu Yunus, bàbá mo bẹ̀ yín ni, mo fi títóbi Ọlọ́run tí ò sí tó tóbi jùlọ mo fi bẹ̀ yín, mo fi ìwé tẹ́ gbójúlé Al-Qur'ani Azim mo fi bẹ̀ yín, mo fi bíbí Ànábì Muhammad mo fi bẹ̀ yín, mo fi Mẹ́kà Mẹ́dínà mo fi bẹ̀ yín, mo fi bọ́lọ́ ṣe ṣẹ̀dá ayé tẹ́dá kan mọ́ ń pa rẹ̀, mo fi ṣẹ̀dá yín mo fi bẹ̀ yín. Torí pé èmi ò wo bíbí yín o, wàláhì dídá yín ni mò ń wò, wàláhì tàláhì summa billahi la ilaha huwa, torí pé akadẹ́ ẹ̀dá nìyí. Tí ẹ bá ń wo bíbí yín, ọjọ́ orí yín wọ́n mọ̀ fi George, ṣùgbọ́n tí ẹ bá ń wo dídá yín, èèyàn sáwùdà fọlọ́run látara yín. Ẹ̀yin kò lè ṣera yín bẹ́ẹ̀, Ọlọ́run ló ṣe yín bẹ́ẹ̀. Ẹ wá mọ̀ pé Ọlọ́run ló mú gọ̀, torí pé ẹni tó Ọlọ́run bá dá bó ṣe dá yín, tí bá ń jà tàbí tí ń bínú tàbí tí ń bá sọ̀rọ̀ tí ọ̀gbọ̀, wàláhì ẹ̀hún pọ̀ Ọlọ́run ló mú gọ̀ ni. Mo sì mọ̀ pé ẹ lè pọ̀ Ọlọ́run ló mú gọ̀.
Salamu alaikum wa rahmatullahi wa barakatuh.